أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí kára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin. Ọlọ́run tí a dúpẹ́ fún yìí náà ni ẹni tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò. Tẹ́nìkan ò lè yọ Ọlọ́run kúrò nínú ìṣẹ̀mí wa níbi ká dúpẹ́ tàbí ká yìn ká sì fọlá fún. Àwa tààrà ọpẹ́ yẹn àtàrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kọlọmbà wa ṣe kẹ́ṣẹ̀gẹ̀ fún Ànábì Muhammad, ẹni tí Ọlọ́run bá ṣe láṣáájú tó sì gbajúmọ̀ tí gbogbo ayé mọ̀, tó fẹ́ má sí ànábì Ọlọ́run kan tó fẹ́ gbajúmọ̀ tó, látara ìgbìyànjú rẹ̀ bóun kí àsìkò rẹ̀ ti kéré mọ́. Ọlọ́run máa ṣàlẹ́sà látọ̀dọ̀ rẹ̀. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad, kó sì bá wa kí àwọn ará ilé Ànábì Muhammad, kó bá wa kí àwọn sàhábà Ànábì Muhammad, kó sì bá wa kí àwọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn tó fi dọ́dọ̀ Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilory,
شيخنا كمال الدين الهدبي، شيخنا تاج الأدب، تاج المؤمنين، شيخنا يوسف الإبواجي، شيخنا شيخ المزمل، وشيخنا مصطفى زبل السنوسي رحمة الله تعالى عليهم أجمعين، مولانا فضيلة الشيخ محسن عيد، والشيخ عبد اللطيف ياموني، والشيخ جرجيس وقودو رحمة الله تعالى عليهم ọlọ́mbàwákẹ́wọn tó fi wá kárí gbogbo àwọn àfáà wa pátá tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run láwọn tí Ọlọ́run kádàrá kájọkó níwájú wọn kátẹ́tìrà kalẹ̀ àtàwọn tí wọ́n já sí pé akátìrà wọn ni àwọn ẹlẹ́pẹ́ ní àṣẹ wọn la gbọ́ làwọn náà rí pé ní dárí mú yìí ó tó ní mímọ̀ ó sì tó ní kápẹ́ èèyàn láàfáà ọlọ́mbàwá ṣàlékún kẹ́gẹ̀ẹ́ fún gbogbo wọn. Bákan náà àwọn tí wọ́n ṣẹ́kù láyé látòrí مولانا فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري مدير المركز، شيخ المركز حبيب الملايين أدام الله حياته ọlọ́mbàwá lọ́rẹ̀ mi wọn dáadáa pẹ̀lú àlàáfíà. Bákan náà gbogbo àwọn tí ń bẹ láyé àwọn àgbàlagbà tí wọ́n ṣe wàhálà lórí pé kí Islam lè máa lọ wájú tí wọ́n wà lórí àwọn ayé yẹn ọlọ́mbàwá ṣe kó wa wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ti tọrọ fún Mawlana yẹn ọlọ́njọ́ orí bẹ́ẹ̀ fáwọn náà. bí akila ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallama wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àtúwá kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa ẹ̀yin olólùfẹ́ wa lẹ́yìn tẹ́ nínú yín ń bẹ tó já sí pé bàbá lẹ jẹ́ fún wa táwọn àkànṣe ń bẹ tí wọ́n jẹ́ gbọ́n fún wa tọ́lọ́n kádàrá káwọn kan náà jábòrò fún wa. Ọlọ́run wá ní kí ìsìláàmù kó sọ wá dẹbí kan ọmọ ẹ̀yà kan ìjọ kan tẹ́ pé ìfẹ́ ta ní síra wa ìfẹ́ náà kéré. àwọn ẹni ń bẹ nílùú tó jìnnà tẹ́ pé èèyàn ó ṣẹ̀ṣẹ̀ ní ìdí kéèyàn wọ ojú òfurufú kéèyàn tó débẹ̀. èmi inú wọn sì ń fẹ́ràn àwa ju àwọn tá a jọ wá Nàìjíríà lọ. ọlọ́mbàwá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò tó ní ó gbé wọn débi tí wọ́n lọ ní Olúwa Ọlọ́run dákun mọ́jọ wọn bá kò tó padà wálé. la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Na'am, a tún fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí Ọlọ́run kádàrá káti jọ wà ní ojú òpó pẹ̀lú ara wa báyìí ní ìsìn látara ìfẹ́ Islam kọlọmbàwá ṣàlékún dáadáa fẹ́ ní kankan wa. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa tí a gbé wá yìí tá a ní ká jọ yẹ̀wò yìí òun náà ni ìwòye Islam. ìyẹn ni pé ìwòye Islam sí ọ̀rọ̀ kàkàkí àti bàbá olówó abala kanu ni. abala ẹlẹ́ẹ̀kejì èyí ó máa jẹ́ àtúnṣe sí ọ̀rọ̀ arákùnrin kan nínú àwọn tí wọ́n gbà pé àwọn làwọn ń darí ẹ̀mí ń bẹ lọ́dọ̀ àwọn làwọn ń pàṣẹ rẹ̀ àwọn lẹ̀mí ń fi mọ́ wọn tí ẹni yẹn àtúnṣe sórí ọ̀rọ̀ Markazi ó fòdí kàróhe. so ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn náà. abẹ́lẹ̀ yìí ni ó máa jẹ́ abala alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ yà sí tá a sì fi àyè lẹ̀ fún gbogbo àwọn olóye táwa náà bá fẹ́ dá sọ̀rọ̀ yìí kí la rí sí kí lọ́lọ́run bá sọ ń pa rẹ̀. tí àwọn àfáwà máa ń sábà sọ fún wa ní wípé Ọlọ́run sọ nínú al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim wípé ma farratna fil kitabi min shay'in. wọ́n ní òkú kankan tí Ọlọ́run bá mi yọ kalẹ̀ tí ó mẹ́nu bà nínú al-Qur'an nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó padà máa ṣẹlẹ̀ tàbí àwọn tó ṣẹlẹ̀ sẹ́yìn tá à ní rí nǹkan nínú al-Qur'an tí a fi sọ pé Ọlọ́run ti sọ orú nǹkan bá ní ojú wo láfi wò ó. ẹ rí i pé lórí social media àwọn kankan lọ ń bẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tí ó já sí pé ìyẹn náà ní àwùjọ ìsìláàmù ń ran lọ́wọ́. tẹ́ẹ̀bà débi wọn ní bàbá olówó tẹ́ẹ̀bà dọ̀hún wọn ní bàbá olówó tẹ́ẹ̀bà dọ̀hún wọn ní kàkàkí tẹ́ẹ̀bà dọ̀hún wọn ní kàkàkí. ẹ wà ní pé ọ̀rọ̀ kàkàkí yìí àfi ká gbé ẹ o tá a bá fẹ́ ṣe dáadáa torí Islam ẹ̀sìn tí máa gbé nǹkan yẹ̀ wò ni. Islam máa yẹ nǹkan wò. Islam yìí kàn yẹ ọ̀rọ̀ kìí kàn da ọ̀rọ̀ nù. Islam yìí sì máa wo ẹni tí ń sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ń bá ń sọ la gbọ́dọ̀ wòye sí ṣọ́rọ̀ ń bẹ́ẹ̀ àbí ò sí ń bẹ̀. bẹ́ẹ̀ ni
ìbéèrè wa ni wípé àwọn àbíra wa léèrè wípé ọ̀rọ̀ kàkàkí yìí kí ni Islam sọ lórí ẹ̀? ọ̀rọ̀ bàbá olówó kí ni Islam náà tún sọ lórí ẹ̀? ṣé Islam náà dá sí àbí ò dá sí? alákọ̀ọ́kọ́ ni wípé almalu, owó ń bẹ lọ́tọ̀. almalu lillahi, ọlọ́run ló sì ní. ọlọ́run ní máa ń fi owó ta ọrẹ fẹ́ni òun, gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ ní Al-Qur'an wípé kulillahumma malikal mulki tu'til mulka man tasha'u. máa sọ wípé Allahumma law malikal mulki, máàlìkù ni alal mulki, aláṣẹ lórí ọlá. tu'til mulka man tasha'u, tí ó máa ń fi ọlá ta ẹni ó wù ọ́ lọ́rẹ. ìwà àfọlá tàyàn lọ́rẹ ni wọ́n fi ń pèyàn ní olówó. bọ́lá tí ń wá ń fi ọlá tàyàn lọ́rẹ tí ó dolówó yẹn, ọlọ́wà ní tu'til mulka man tasha'u. ìrẹ́ ọlọ́run ní máa dá olówó lólówó, ní máa dá olóṣì lólóṣì, ní máa fi ọlá ta ẹni tó wù ọ́ lọ́rẹ. bí n tí ń wá ń fi owó ta olówó lọ́rẹ náà, olówó náà tó wá gbọ́dọ̀ máa ro nǹkan kan wípé wa tanzi'ul mulka mimman tasha. ọlọ́run á tún máa bọ́ ọlá, aṣọ owó á tún bọ́ kúrò lára ẹlòmíì. ọlọ́run á máa bọ́ aṣọ ọlá, aṣọ owó, iṣẹ́ tí èèyàn ṣe tí ó fi rówó ó lè bọ́ sára ẹlòmíì. ọlọ́run á sì tún máa bọ́, yóò bọ́ sọ́rùn ẹnìkan, yóò sì tún mú, yóò wọ́ kúrò lọ́rùn ẹnìkan. léyìí tí wọ́n máa túmọ̀ sí pé ìwọ tó bá lówó lónìí, lasta awwala man malaka al-mala, ìwọ kọ́ làkọ́kọ́ ẹni ó kọ́kọ́ lówó, kò sí ní jẹ́gbẹ̀yìn. ìntọ́lọ́hún ń sọ níbẹ̀ náà ni wípé àwọn akẹ́tì lówó ṣáájú rẹ̀, tó sì já sí pé àwọn ọlọ́run sì padà bọ́ aṣọ ọlá àtàṣọ owó kò lára wọn. ọlọ́run lo ikú, ó fi bọ́ tẹlòmíì kò ń bẹ̀. ọlọ́run lo àárẹ̀, ó fi bọ́ tẹlòmíì kò ń bẹ̀. ọlọ́run lo àìrójú ráyè, ó fi bọ́ tẹlòmíì kò ń bẹ̀. gbogbo àwọn tí wọ́n á lówó ní ìsìláàmù tí wọ́n fi ń ṣe dáadáa, olúwa ọlọ́run dákun má bọ́ aṣọ ọlá kò lára wọn. torí pé ńgbà táwọn akéré wọn kà táwọn àgbàlagbà máa dá ní wípé ẹni tí ó ga, tí ìsìláàmù ó ga, ọlọ́run bá wa gbé wọn ga, wa rafa'nahu makanan aliyya. abẹ́ni tí ó ga tí ìsìláàmù rẹ̀lẹ̀, ọlọ́run rẹ̀ ńlẹ̀. ìyẹn fi hàn pé ẹni tí ó máa ga tí ìsìláàmù máa ga, ọlọ́run jẹ́ ó máa ga. ẹni tí ó sì rẹ̀lẹ̀ tí ìsìláàmù rẹ̀lẹ̀, ọlọ́run dákun má jẹ́ ó rẹ̀lẹ̀. báwọn àgbàlagbà ti máa wí lánàá nù ni. ìyẹn fi hàn yí pé tu'til mulka, ọlọ́run máa fún ẹni òun lọ́lá, wa tanzi'ul mulka amman tasha'u, a sì máa bọ́ lápò lára ẹlòmíì tí ò ní sọ́lá lára rẹ̀ mọ́. ìyẹn fi hàn yí pé gbogbo ẹni ó lówó lónìí ẹ̀dẹ́ ni, ó lè dọ̀lá kán mọ̀ ní mọ́. àmọ́ gbogbo ẹni tọ́lọ́run fún lówó, ọlọ́run dákun má gbowó lọ́wọ́ wọn. àwa náà tá àti ní ọlọ́run dáṣọ ọlá àtọ́jú owó kó o dáàbò wá, kó o sì kọ́ wa níbọn tí mọ́ náà. ọlọ́run wá ní wa tu'izzu man tasha'u, máa wí bẹ́ẹ̀ pé ọlọ́run tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní máa fi iyì fẹ́ni ó fẹ́. ìzù òun tún yàtọ̀ sí alimuliku. èèyàn lè lọ́lá kó lówó kó má níyì, èèyàn lè lówó kó sì lọ́lá kó má níyì, èèyàn sì lè má lọ́lá kó sì má lówó, ọlọ́run ó sì gbé yìí fún. ó wá ní wa tu'izzu man tasha'u, ìwọ ọlọ́run ní máa fi yì ìpàtàkì, ká máa pàtàkì èèyàn kóun náà pàtàkì láwùjọ, ìwọ ọlọ́run ló ní. wa tudhillu man tasha', ìwọ náà sì ní máa yẹpẹrẹ ẹni ó bá fẹ́. ìyẹn fi hàn pé ọlọ́run a máa kábùkù báyàn, kọ́lọ́ mọ́ kàn wá lábùkù. torí pé kí ni biyadikal khair, gbogbo tí ń jẹ́ agbára, gbogbo nǹkan tí nǹkan máa fi dá ọ̀dọ̀ ọlọ́run ló wà. wa ala kulli shay'in qadir, òun ló sì ní agbára ìkápá lórí gbogbo nǹkan tẹ́nìkan ò ní. bọ́lọ̀ wọn bá ti rí nù ni. bọ́rọ̀ owó tí ló ní àtẹni tó ní, ọlọ́run ní máa fún yàn, òun ní máa fún yàn lówó. ṣọwárí owó yìí ọrẹ kan ni látọ̀dọ̀ ọlọ́run.
ó wá jẹ́ fìtínà fún ọmọnìyàn. Al-malu fitnatu hadhihi al-umma, owó àdánwò ni fáwọn àlùmọ̀ yìí. Tánà Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ wọn kan tí wọ́n sọ wípé likulli ummatin fitna wa fitnatu ummati al-mal, tàbí kó sọ pé wa fitnatu hadhihi al-umma al-mal. Àmá dísù gan ni pé likulli ummatin fitnatun, gbogbo ìjọ kankan láyé tí wọ́n ń pera wọn níjọ ẹ̀sìn, bóyá yálà ìjọ oníṣẹ̀ṣe tàbí yálà ìjọ mùsùlùmí tàbí yálà àwọn ìjọ míì, Ànábì ní gbogbo wọn ni wọ́n ládánwò tiwọn. Ó wá ní wa fitnatu ummati, ṣọ́ra àdánwò òjọ tèmi yìí, àdánwò àwọn ọmọ ẹlẹ́yìn tèmi yìí, in tí ó máa jádánwò tiwọn al-malu ni, owó ni. Owó yẹn bà wá jẹ́ púpọ̀, kódà wa tá a lọ lé kéwú tá a já àfà, a fẹ́ràn kán máa rí wa pẹ̀lú àwọn ọlọ́lá, kán sì máa rí wa pẹ̀lú àwọn olówó, débi pé ó wá bà wá jẹ́. Ó bà wá jẹ́ débi wípé bọ́lọ́lá bá ń ṣe nǹkan tí ò dáa, àyè lè sọ. Nítorí kíni? Nítorí kí ọlá rẹ̀ abówó tí ń bùn wá kó má dáwọ́ rẹ̀ dúró. Àwọn á gbàgbé pé Ọlọ́run ló lówó tí ń bùn wá, òun sì ló ní agbára kó bùn wá, tọ́lọ́run ò bá bùn wá kò lè bùn wá. Àwọn á gbàgbé yìí níbẹ̀. Ó wá rí pé Ànábì ní likulli ummatin fitna, gbogbo ìjọ kankan náà ni wọ́n ní àdánwò tiwọn. Ó ní wa fitnat ummati, ṣọ́ra àdánwò àwọn ọmọ ẹlẹ́yìn tèmi yìí o, al-malu, owó ni. Owó ní dá wàhálà lẹ̀ láwùjọ Islam, láwùjọ àwa mùsùlùmí. Sheikh Adama ṣe kọ́ sínú tíra kanú tíra wọn. Ó lè tó ṣe ńlá ní pé àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n kéwú, ó ní quta'ati alsinatuhum bis-sadaqati, ó ní wọ́n ti fi sàárà gé wa láhán. Sàárà wọ́n ti fi gé ahọ́n àwọn àfáà tó fi di pé wọn èyí lè sòótọ́ fẹ́ni tí ń bá ń bù wọn lówó, kọ́lọ̀ ń kó làwà rẹ̀. Ṣé ibi a fẹ́ lọ ọ̀rọ̀ kàkàkí tí ń lọ lọ́wọ́ yìí, ó á pín sí méjì. Àwọn àpín kan ń bẹ, ìyẹn ń jẹ́ àwọn àpín kàkàkí, tá a lè pè wọ́n ní àwọn kàkàkíyà. Ṣé pé ọ̀rọ̀ tí kàkàkí ń sọ ní ó tẹ́ wọn lọ́rùn, àwọn náà sì ń kún kàkàkí lọ́wọ́ pé kàkàkí ride on, kàkàkí you are on point. Àwọn yìí ń bẹ. Àwọn ìran ẹlẹ́ẹ̀kejì, àwọn ẹ̀yẹn ń ṣe dìfáàù fún olówó. Kìí ṣe wípé àwọn náà fẹ́ ṣe dìfáàù fún Islam. Ṣé wọn pé ó bàbá olówó di kàkàkí ń sọ̀rọ̀ rẹ̀, àwọn kan náà jólù dáàbòbò fún bàbá olówó látara yìí pé bí èèyàn bá jẹ dòdò, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, ó lè má padà lè sòdodo mọ́. Wọ́n á pín sí méjì. Àwọn kan ń fáyà bàbá olówó, àwọn kan sì ń gbé bàbá olówó. Ṣé wá rí pín méjèèjì yìí? Kí ni tí wọ́n ń wí? Kí ni tí wọ́n ń ṣàlàyé fún wa? Àfi ká yẹ méjèèjì wò. Èyí tí kíni kàkàkí ń wí, èyí tí àwọn tí wọ́n ń sọ wípé bàbá olówó mà ṣe dáadáa sínú ẹ̀sìn, bàbá olówó mà ṣe gbà, bàbá olówó mà ṣàwò, ọ̀rọ̀ làwọn náà wí, ọ̀rọ̀ làwọn náà sọ. Èyí tí kàkàkí náà ń wí lọ́dọ̀ ara rẹ̀, tóun náà ń sọ pé bàbá olówó ó fowó rẹ̀ ń báyé jẹ́, ó sì fowó rẹ̀ ń dà lúrú, ó sì ń fowó rẹ̀ pa àwọn kan lẹ́kún, ó ń fowó rẹ̀ rẹ àwọn kan lẹ̀, ọ̀rọ̀ lòun náà ń sọ. Léyìí tó já sí pé èyí tí kàkàkí ń wí ni àfi ká yẹ̀ wò. Èyí táwọn tí wọ́n ń gbèjà bàbá olówó náà àfi ká yẹ̀ yìí nìna wò, kí làwọn méjèèjì ń sọ. Ẹ rí i pé nǹkan méjì ni wọ́n ń sọ. Nǹkan méjì làwọn méjèèjì ń sọ. Tí nǹkan méjèèjì ní ọ̀rọ̀ kan tí méjèèjì ò jọra wọn. Ṣé rí àwọn tí wọ́n ń gbèjà bàbá olówó tí wọ́n ń sọ pé ó ṣe gbá ó ṣàwo, in táwọn ń sọ, wọ́n ń sọ nípa al-ihsan min sahibil mal, àwọn dáadáa
tó ti ọ̀dọ̀ olówó jáde wá làwọn ń ṣàlàyé pé ó ran ẹ̀sìn lọ́wọ́ o láwọn àyè ibì kan o, ó ṣe dáadáa fẹ́sìn o láwọn àyè ibì kan o. ṣẹ́rí kàkàkíyà kí lòun wí? òun ń sọ nípa ìsáhàtù sahibil mal wa fasaduhu, aburú àti ìbàjẹ́ tí bàbá olówó ń ṣe. tá bá ní ká wo àwọn méjèèjì, kò yẹ kẹ́nìkan kan ó bẹ́nìkan jà. àwọn tí wọ́n ń sọ dáadáa wọn àlẹ́tọ̀ọ́ kí wọ́n da ọ̀rọ̀ kàkàkínù tí wọ́n bá fẹ́ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run tó ní wọn. kàkàkínù ò sì sọ wípé olówó yẹn ò ṣe ń tẹ́ ẹ wíhun. àmọ́ tí kàkàkí ń wí ni wípé èyí tá ń wí yẹn tó bá lọ já sí pé bí kàkàkí ti ń wí yẹn lórí, ẹjẹ́ apanupọ̀ ká bá bàbá olówó wí, èyí ni ó mẹ́rin túmọ̀ sí pé ẹ ṣe déédéé lọ́dọ̀ Ọlọ́run, ẹ sì ṣe dáadáa. bọ́lọ́wọ́n bá mi ti sọ́nà Al-Qur'an, ó fi hàn yí pé èyí tí kàkàkí ń wí. naam, kí ni network yìí ṣe ń lọ ṣá? naam, ẹ dákun ẹ̀yin jàmá, mi ò mọ̀ bóyá kí ni network yẹn ṣe ń lọ dáadáa. ẹ dákun ẹ̀yin tọ́lọ́run bá kádàrá kẹ́ wá mẹ́, ẹ bá mi jẹ́ kí n mọ̀ bóyá network ní wà òkè, torí ó fẹ́ ṣe bí ẹni rí bá kan lọ́dọ̀ mi yà ẹ́. naam, ẹ rí i pé ìpín méjì rèé yìí. àwọn kàkàkíyà ń táwọn ń sọ, wọ́n ń sọ nípa fasadu sahibil mali, ya'ni isa'atu sahibil mali wa fasaduhu, àwọn aburú àti bàjẹ́ tí bàbá olówó ń fi owó rẹ̀ ṣe láwùjọ. táwọn tí wọ́n ń dáàbò bo bàbá olówó, táwọn ń sọ nípa ihsanu sahibil mal lil islam, wọ́n ń sọ dáadáa. ṣé ìsìláàmù, kí ni ìsìláàmù wí lórí méjèèjì? lọ́dọ̀ wa méjèèjì àfi ká ṣe déédéé. in tá fi ṣe déédéé mbẹ̀ ni pé a jọ lọ ka Al-Qur'an tọ́lọ́wọ́n ọba mi gbélé wa lọ́wọ́ tá a fi ń jáfa lé lórí. kí lọ́lọ́wọ́n ọba mi sọ mẹ́? ọlọ́ni inna Allaha, a'udhu billahi minash shaitanir rajim, ó ní inna Allaha ya'murukum bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar wal baghi ya'idhukum la'allakum tadhakkarun. ọlọ́wọ́n ọba mi ní inna Allaha, ṣe ọlọ́wọ́n ọba yín, ya'murukum, òun ní ń pa yín láṣẹ, yẹn pé ọba mi pa yín láṣẹ bil 'adl, pé kẹ́ ẹ ṣe déédéé. lẹ́yìn déédéé yẹn wá ní al-ihsan, kẹ́ ẹ wá ṣe dáadáa. ó rí i pé al-'adl wal-ihsan kò sí yàtọ̀ nínú méjèèjì tó nǹkan tó máa fi mọ̀ yí pé al-'adlu ò lè sí tí ò bá sí dáadáa nú. déédéé ò ní nítumọ̀ tí ò bá sí dáadáa ń bẹ̀. dáadáa náà ò sì ní nítumọ̀ tá a bá ṣe síbi tó tọ́. yẹn pé Ọlọ́run fẹ́ ká máa ṣe déédéé ká sì máa ṣe dáadáa. lọ́dọ̀ táwọn ẹ̀yìn ni wọ́n gbà pé bàbá olówó ń ṣe dáadáa. wa ita'i dhil qurba, ká sì fún ẹbí lẹ́tọ̀ọ́ rẹ̀. àmọ́ èyí tí kàkàkí ń sọ yanha 'anil fahsha, pé Ọlọ́run kọ̀ wá bàjẹ́, Ọlọ́run kọ̀ ká náwó sí di ìbàjẹ́, Ọlọ́run kọ̀ ká fowó ṣe bàjẹ́, Ọlọ́run kọ̀ ká fowó kún oníbàjẹ́ lọ́wọ́. èyí tí kàkàkí ń sọ nù ni. ìyẹn fi hàn pé bẹ́yìn bá ń sọ wípé ó ṣe dáadáa, tó bá lọ já sí pé èyí tí kàkàkí ń sọ ń pa rẹ̀ yẹn náà bá rí bẹ́ẹ̀, a máa túmọ̀ sí pé ó ń ṣe dáadáa láwọn àyè kan, ó sì ń ṣaburú láwọn àyè kan. bẹ́ẹ̀ bá ń sọ dáadáa yẹn náà, tẹ́ ẹ bá fẹ́ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, àfi kẹ́ sọ aburú yẹn náà kẹ́ ẹ sì bá bàbá olówó wí lórí ẹ̀. torí pé yanha 'anil fahsha, ó kọ ìwà àbàjẹ́ ká má wù, ká má sọ̀rọ̀ bàjẹ́. ṣé ọ̀rọ̀ tí kàkàkí sì ń sọ, ẹja gbé yẹ̀wò. ó ní bàbá olówó ń ṣèrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ń kàndẹ́ẹ̀mù àwọn àáfàá náà tí wọ́n ṣiṣẹ́ Islam, bí Sheikhuna Adam, pẹ̀lú wàhálà wọn nú ayé. kẹ́nìkan sì máa bà wọ́n jẹ́
kó pè wọ́n ló kọ́ tí wọn ò jẹ́, kó yẹ̀yẹ́ wọn, kó sì má jẹ́ nǹkan kan lójú bàbá olówó. Ntí Kàkàkí ń sọ nìyẹn. Kọ́ yẹ̀yẹ́ ọba ìlú Ìlọrin, kọ́ bá ló kọ́ jẹ́, kọ́ sọ ní tí ò jẹ́, kọ́ yẹ̀yẹ́ ìmáàmù Ìlọrin, kọ́ sọ ní tí ò jẹ́, kọ́ yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ mọ̀yẹn nínú ìsìláàmù wa yìí. Dórí Sheikh Dawudu Alfanla tá a mọ̀ lónìí, dórí Al-Miskinu Billah Mufti Diyar, bàbá lówóró, bàbá wa oníwàásí àgbáyé Muhyiddin Ajani Bello rahmatullahi alayhi, àtàwọn àfáà bẹ́ẹ̀ lọ. Tó fi wá dórí Mudirul Markaz, ìmáàmù Ọ̀fà, Sheikh Yahya Salati, Sheikh Bulala Lafa. So ìyẹn fi hàn yí pé wọ́n ní Kàkàkí ní bàbá olówó yìí ń ṣe ìrànlọ́wọ́ owó lórí ọ̀rọ̀ ọ̀bàjẹ́ yìí, tá a sì mọ̀ pé nínú ìsìláàmù náà Ànábì sọ̀rọ̀ nípa al-muflis min ummati. Ẹni tí wọ́n ń pè ní al-muflisu náà lẹ́ni ó já sí pé atabi salatin wa siyamin wa zakatin wa hajjin wa ma dhalika la yadkhulu al-janna bal yadkhulu an-nar. Yóò kírun, yóò gbààwẹ̀, yóò yan zaka, yóò ṣe ájì, àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn ìfìláàsù tó ṣe yẹn yóò pa gbogbo iṣẹ́ olóore rẹ̀ tí ò ní rálì jẹ́nà wọ̀, tí ò ní wọná. Kí ló sì fa ni pé kọ́dì shatama hadha, ó ń bú àwọn eléyìí, wa akala mala hadha, ó jẹ owó àwọn kan lọ́nà tí ò tọ́, wa safaka dama hadha, ó ta ẹ̀jẹ̀ àwọn kan lẹ̀, wa qadhafa hadha, ó parọ́ ń táwọn kan ò ṣe mọ́ wọn. Ànábì wa ń tó bá dọjọ́ alkiyama yóò dé pẹ̀lú òrùn lóòótọ́, yóò dé pẹ̀lú àwẹ̀ lóòótọ́, yóò dé pẹ̀lú sàká lóòótọ́. Àmọ́ gbogbo àwọn tó ti wá bàjẹ́, tó parọ́ mọ́, tó ṣe nǹkan ní, àwọn wá dé láti wá gbẹ̀tọ́ wọn lọ́dọ̀ rẹ̀. Gbogbo iṣẹ́ olóore tó wá ṣe nì, wọ́n wá máa fi bẹ̀ wọ́n, wọ́n máa fún wọn. Débi pé ńgbà tí wọ́n bá wá fún wọn tán, fàyín faniyat hasanatuhu qabla an yuqda alayhi, tí iṣẹ́ olóore rẹ̀ ní bá wá tán ṣáájú kọ́lọ́n tó ṣe ìdájọ́ pébi báyìí lọ́rọ̀ rẹ̀ ó kàn gùn sí. Fayukhadhu min khatayahum, ó tún wá máa gbà nínú ẹ̀ṣẹ̀ àwọn yìí nì, ìwà aburú táwọn yìí níṣẹ̀, àìṣe déédéé tí wọ́n ṣẹ̀, àìdá tí wọ́n ṣẹ̀, ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ṣe, wọ́n á tún kó fóun, tí ó máa túmọ̀ sí pé kò sí dáadáa kan nínú iṣẹ́ rẹ̀ mọ́ kọjá iṣẹ́ tí ò dáa. Yóò wá tara bẹ́ẹ̀, yóò wọ̀ náà. Al-muflisu nìyẹn. Léyìí tí ń túmọ̀ sí pé lọ́dọ̀ gbogbo àwọn àfáà tá a fẹ́ máa gbé bàbá olówó lẹ́yìn, in tó dá wa lójú ni pé ẹni tí ń ṣerú bẹ́ẹ̀ ò lè rójú ire lọ́dọ̀ Ọlọ́run àfi tó bá túbá. Ọ̀nà wo ni ó gbà túbá? Tó ráwọn ẹ̀ṣẹ̀ pín sọ́nà mẹ́ta gẹ́gẹ́ bá Ànábì ti ṣàlàyé. Zambun la yughfar wa zambun la yahba'u Allahu bi wa zambun yughfar. Ẹ̀ṣẹ̀ kan bẹ Ọlọ́run ò ní forí ẹ̀ jìyàn rárá. Kí lẹ̀ṣẹ̀ náà? Ashirku billah, kéèyàn pa nǹkan ẹ̀mí pọ̀ mọ́ Ọlọ́run. Tọ́lọ́run ọba mi sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi, Ọlọ́run ò ní forí jì àwọn èèyàn tí wọ́n bá pa nǹkan ẹ̀mí pọ̀ mọ́. Wa yaghfiru ma duna dhalik. Ó sì sọ pé wa man yushrik billah, béèyàn bá pa nǹkan ẹ̀mí mọ́ Ọlọ́run qad harrama Allahu alayhi al-janna, Ọlọ́run ó sọ àlìjẹ́nnà dèwọ̀ fún. Wa mahwahu an-nar, iná ni ó wọ̀. Ọlọ́run kílẹ̀ yìí ni. Zambun la yughfar, ẹ̀ṣẹ̀ kan ní téèyàn bá ti dá kò sáforíjì fún béèyàn bá kú bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, zambun la yahba'u Allahu bi, ẹ̀ṣẹ̀ tí ò sí tó kan Ọlọ́run pẹ̀lú ẹ̀ náà ní bó ti bà àwọn èèyàn ló kọjẹ́, tó pè wọ́n ló kọ tí ò dáa, tó sọ tí wọn ò ṣe mọ́ wọn. Àwọn ẹni wọ̀nyẹn ni wọ́n lè dáríjì ọ́ tó fi ráàánú Ọlọ́run. Bọ́n àbá ti dáríjì ọ́ kan yọ́nú sí ọ, ò lè rọ́nà lọ́dọ̀ Ọlọ́run. Nínú àdísù àná Muhammad tó sì sahih lọ́dọ̀ àwọn àfáà aládìsù, tí ò sáfà súnnà kan tàbí sàlàfíyà kan tí ó sọ pàdísù ní kò sahih lọ́dọ̀ rẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn ni Ọlọ́run ò ní dásìkò kan àfi táwọn tí ó sáburú sí, tọba ló kọjẹ́ tó bà léèyàn tó mùsùlùmí sí mùsùlùmí tí ò gbọ́dọ̀ ṣe fún. Dámùhú, mùsùlùmí ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kalẹ̀. Wa maluhu, kò gbọ́dọ̀ jẹ owó rẹ̀ lọ́nà tí ò tọ́. Wa iriduhu, kò gbọ́dọ̀ bá ọmọlábí ẹ̀ jẹ́. Àwọn ẹni wá ń ba ọmọlábí àwọn àfáà jẹ́. Ọmọlábí Sheikh Adam, ọmọlábí Sheikh Indasolati, ọmọlábí al-Imam Sheikh Imam Ìlọrin, ọba Ìlọrin.
àtàwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Àjàní Bello, Bàbá Lówórò àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kò sì dìde. Àwọn tí wọ́n sì ń kún lẹ́yìn olónà tí wọ́n máa ń gbà dáríjìyàn, tí wọ́n kó olúwa rẹ̀ wá, wọ́n gbẹ́ lómi lẹ́wọ̀n, wọ́n á ti ẹlòmíì mọ́lé, wọ́n ti ti ẹlòmíì mọ́lé mọ́dànsẹ́ bí oṣù kan, wọ́n á tẹ ẹlòmíì mọ́lé fóṣù mẹ́ta, wọ́n máa lé ẹlòmíì káàkiri àfìgbà tí wọ́n bá wálé wọn, tí wọ́n tan kámẹ́rà sí wọn lójú, tí wọ́n ṣe gbogbo ẹ̀, tí wọ́n sì gbà pé bàbá olówó yìí ń ṣèkún lọ́wọ́ fún wọn gẹ́gẹ́ bí tí Kàkàkí ń wí. Èyí ṣe tí bàbá olówó lè ṣèkún lọ́wọ́ láti jẹ́ kó jásí pé àwọn tí wọ́n dáràn yìí kọ́lọ́hún lè ṣàánú wọn láyé kó tó dọ̀dọ̀ Ọlọ́run, kó bàbá olówó mú wọn lẹ́yìn, kó máa mú wọn tọ́ bí tí wọ́n dáràn sí. Àwọn fẹ́ ṣe bí ọlọ́lá, wọn fẹ́ yẹpẹrẹ ara wọn, àmọ́ wọn ò yẹpẹrẹ níwájú Ọlọ́run. Ìyẹn tí Kàkàkí ń sọ nìyẹn. Tẹ́nìkan bá wá jẹ́ àfà tí ń bá ń wá ń bú Kàkàkí lórí tí Kàkàkí ń ṣe, ajásípò ọkọ̀ tí Kàkàkí ń pe àwọn àfà pé alátẹnujẹ, bẹ́ẹ̀ lolúwa rẹ̀ rí. Torí pé o lè sọ wípé orí apá kan ò rápá mi, ọ̀rọ̀ méjì rẹ̀, ihsanu sahibil mal, dáadáa tó lówó ń ṣe, wa isa'atuhu wa fasaduhu, àtàbúrú àti bàjẹ́ tó ń ṣe sáwùjọ. Ó sì máa ń pé méjèèjì náà láà lè kó dànù. Ìdí tá a fi lè kó méjèèjì dànù náà ni pé àfi ká gbé méjèèjì wò, ká yẹ̀ wò síra wọn. Tó bá ṣe dáadáa nìkan, ẹjẹ́ á sọ fún pé o kú iṣẹ́, Ọlọ́run ó kún ọ lọ́wọ́. Ibi ó bá sì ti ṣe tí ò bá dá, ẹjẹ́ á panupọ̀ ká sọ fún, tó bá já sí pé lóòótọ́ la bá jẹ́ ni Ọlọ́run. Tó bá já sí pé kéwú tí Sheikh Adama fi lé wa lẹ́nu tí ń sọ wípé ista'iddu lin-nida, ya abtala ilmi din qad hana nidal, tí ń sọ pé alimu nasa uluman laysa yadriha rijal, izhabu fil ardi kal ashbal wa mudula tubalu. Tí Sheikh Adam bá ń sọ yí pé kuta'ati alsinatuhum bis sadaqat, wọ́n dẹ̀ fi sàárà gbé àwọn àfà tẹ́ pé tó dodo bá délẹ̀ wọn nílé sọ, bọ́ lówó bá fún yín lówó ní kẹ́ ẹ má dolówó, Ọlọ́run ní máa pín ọlá, Ọlọ́run ní máa pín, Ọlọ́run ní máa pín. Naam, eléyìí ń jẹ́ kókó kan. Ẹ rí pé Ọlọ́run pàṣẹ déédéé, ó pàṣẹ dáadáa, ó sì pàṣẹ ká ṣe dáadáa síbi. Yanha anil fahsha'i ńkọ́? Yanha anil fahsha'i, òun ló ń tọ̀dọ̀ Kàkàkí jáde pé ẹ má ṣe bàjẹ́ mọ́, bó tiẹ̀ já sí pé òun náà gbé gba irú ọ̀nà ọmọ tí bàbá olówó ń kún lẹ́yìn. Wal munkar, ń tẹ́ nígbà ẹ má fi lọ̀yàn, wal baghi, ẹ sì má tẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀. Kàkàkí ń sọ wípé bàbá olówó ń tẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ fáwọn tí ò nítumọ̀, tí wọ́n ṣe dáadáa kan sínú Islam, kọjá pé wọ́n wá sọ Islam lẹ́nu, wọ́n sọ Islam lórúkọ tí ò dá, wọ́n ń jẹ́ káwọn èèyàn máa rí Islam lẹ́sìn tí ò nítumọ̀. Tó sì já sí wípé Ọlọ́ni ainal adil lọ́dọ̀ ẹ̀ àwọn àfà, wa ainal ihsan dáadáa lọ́dọ̀ wa. Àṣe dédé àṣe dáadáa. Ọ̀tọ̀ ní ká bẹ̀ Kàkàkí pé kó ṣe sùúrù, torí gbogbo wa ní tí Kàkàkí ń wí ń yé, bọ́ńtà ń jẹ yìí, ayé wa ti bàjẹ́ pẹ̀lú jẹkújẹ. Ẹ wá jẹ́ kó máa sọ pé àwọn àfọ oúnjẹ kújẹ. Tó lówó bá ṣe dáadáa sí aburú tó ṣe yìí wá ní ká má lè bá wí ń bẹ̀. Ẹ já kí pé lóòótọ́ ó ṣe dáadáa, àmọ́ tó bẹ́ẹ̀ pé bí Kàkàkí ti ń wí náà lórí, èyí tẹ́ ṣe iná ẹ̀ rí bínú Ọlọ́run tẹ́ ẹ̀ bá túbá ń bẹ̀, kẹ́ ẹ lọ ṣàtúnṣe ń bẹ̀. Èyí ò jẹ́ bẹ́ẹ̀. Ní tí mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé tá a bá wá ń jáde tí gbogbo wa ń pariwo, tá à ń sọ wípé bàbá olówó ó kọ́ mẹ́sáàsì, bàbá olówó ó gbẹ́ kànga, bàbá olówó ó ṣe dáadáa, tá a wá ń bo àìdá rẹ̀ mọ́lẹ̀ léyìí tó ṣe. Ìntẹ́ ẹ̀mọ̀ rẹ o, ìntẹ́ ẹ̀mọ̀ rẹ o. Ẹ lọ wo àpèjúwe Fìràáùn náà ṣe dáadáa o, àmọ́ burú ẹ̀ ló jẹ́ Ọlọ́run ọba mi lógún tọ́lọ́run wò tó fi bá wí. Ṣé Fìràáùn náà ò ṣe dáadáa ni? Dáadáa ni Fìràáùn náà ṣe tó fi tọ́ Músà. Fìràáùn náà ló tọ́ Músà. Dáadáa wọn lọ́wọ́ tó kéèyàn tọ́ ànábì Ọlọ́run kó sì dé èèyàn. Fìràáùn náà ṣe dáadáa. Bẹ́ẹ̀ tí ń sọ pé bàbá olówó ṣe dáadáa yẹn náà, ẹ rántí pé Fìràáùn náà ṣe dáadáa,
àmọ́ nítorí aburú tó ṣe òun lọ́lọ́run ọba mú dání. Fìràwọ̀n náà ṣe dáadáa o, lára dáadáa tí Fìràwọ̀n náà ṣe náà ni pé ó tọ́ Musa, ó sì tún ń tọ́jú ìyá rẹ̀, torí pé ńjọ́ tí wọ́n ti bí Musa lọ́lọ́run ti sọ fún ìyá rẹ̀ wípé alqihi fil yammi, lọ́ọ́ gbé sínú àpótí kó lọ jù sómi kó sì máa lọ. Ọlọ́run sì ń sọ pé wàyí ní khifti alayhi, tẹ́rù bá sì ń bà ọ́ pé ọmọ mi, torí pé Ọlọ́run ní la takhafi wa la tahzani, má bànújẹ́ lórí rẹ̀, má bẹ̀rù, má bànújẹ́ pé yóò kú, má sì bẹ̀rù yá kí n jù sódò ọmọ tí mo bí. Inna radduhu ilayk, tó bá lè ṣe ń dá ní ó ṣe ní àdá padà sọ́dọ̀ rẹ̀, wa ja'iluhu minal mursalin, yóò sì wà nínú àwọn tí ó jíṣẹ́ Ọlọ́run. So níjọ́ tí wọ́n bí ni wọ́n gbé sínú àpótí, wọ́n sì lọ jù sódò, omi sì gbé lọ ẹ̀yìnkùlé Fáráò, wọ́n sì gbé lọ fún Fáráò. Ìyàwó dẹ̀ ṣe wá sí mu pé la taqtuluhu, bọ́pá, torí pé kí ni àzá yanfa'una, ó lè padà wúlò fún wa, aw nattakhidhahu walada, ká sọ́dọ̀ mọ́. Wọ́n sì mú lọ́mọ, wọ́n wá ń tọ́, wọ́n ń fún ní jíjẹ, wọ́n ń fún ní mímu, wọ́n tọ́ Musa nítọ́ ọmọ ọba dáadáa wo ló tó bẹ́ẹ̀. Ṣèbí nínú àkọọ́lẹ̀ àwọn àfa a rí Musa méjì, Musa kan ya olóríire, Musa kan sì ya olórí ibú, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àwọn àfa. Bó bá wá lálàáfíà bí ò lálàáfíà, wallahu alam. Wọ́n gbà pé Musa kan ń bẹ, Musa Sámàrà, wọ́n ní màláìka Ọlọ́run ló tọ́, gẹ́gẹ́ bí táwọn àfa sọ fún wa ní àkọọ́lẹ̀. Òun yọ olórí ibú, màláìka orí tọ́. Fìràwọ̀nà tó ń wá jọta Ọlọ́run, ó wá rí Musa tó yanjú. Táwọn àfáàfin ń sọ wípé wà Musa alladhi rabbahu Jibrilu kafirun, wà Musa alladhi rabbahu Fir'aunu mursalun. Wọ́n ní Musa alladhi rabbahu Fir'aun, Musa èyí tí Fir'auna tọ́, ó sì tọ́, Ọlọ́run ṣe lójíṣẹ́ Ọlọ́run. Wà Musa alladhi rabbahu Jibrilu, èyí tí Jibrilu tọ́, káfìrí, òun sì ya káfìrí. Àwọn àfáà gbà yí pé àwọn èèyàn kọ́ ni wọ́n tọ́ Sámàrà, débi pé òun náà ń hùwà bíi màláìkà, ẹni tó lè bu iyẹ̀pẹ̀ kó bu sínú ògédèǹgbé màálù kó sì máa kùn. So Fìràwọ̀nà ṣe dáadáa kó tọ́ Musa, àmọ́ lọ́wọ́n òwú dáadáa rẹ̀. Gbogbo tí wàá ṣe yẹn nǹkan ẹwọ ń tọ́lọ̀ nítorí ẹ̀ wá bínú sí, ó pààyàn rẹpẹtẹ, ó ṣe gbogbo ẹ̀, ṣó kájú sómi nì. Níjọ́ wá ní ana rabbukumul a'la, dáadáa tí Musa tí Fìràwọ̀nà ń ṣe kò jẹ́ kọ́lọ̀ ń wò pé òun ó jẹ níyà. Kí la wá torí ẹ̀ jẹ níyà? Náà ni pé qala ana rabbukumul a'la, níjọ́ wá pèrè ẹ̀ lọ́rọ̀ nǹkan tó jọra ẹ̀ lójú. Ọlọ́ni fa akhadhahu Allahu, torí pé ó pèrè rẹ̀ lọ́lọ́run, akhadhahu Allahu nakala al-akhirati wal-ula, láṣẹ fi gbogbo, láṣẹ wá wo gbogbo tó ṣe sẹ́yìn àti tó ṣe nì. Nakala al-akhirah, èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe, wal-ula àti tó ṣe sẹ́yìn. Ẹnu kó pè sọ́ra rẹ̀ ní ana rabbukumul a'la ló bí tọ́lọ́run fi bínú. Gbogbo tó ṣe sẹ́yìn ní ńkọ́? Fìràwọ̀nà ní dáadáa, Nàmúrúsù náà ní dáadáa tó ṣe, àmọ́ aburú tí wọ́n ṣe pé wọ́n ṣàìdá sànàbí Ọlọ́run là ń rán lónìí. Kọ́rúnà òun náà ní dáadáa, àmọ́ aburú tó ṣe là ń wí. Bàbá rí ni aṣáàríta nẹ́bí náà, ó yẹ ká kí Fìràwọ̀nà lórí ipò tọ́ Musa ó yẹn ju odò jíṣẹ́ Ọlọ́run. Ṣèbá nẹ́bí Núhù tọ́mọ, tọ́lọ́wọ̀n kádàrá kórí tọ́mọ náà sì bódò lọ. Èyí tí Fìràwọ̀nà tọ́, òun sì dà nẹ́bí Ọlọ́run. Dáadáa kanú ni tí Fìràwọ̀nà ṣe. Ìyẹn fi hàn pé èyàn ń ṣe dáadáa, ọ ajá láburú, ká máa bu aburú nì mọ́lẹ̀. Tá a bá ń ṣe bẹ́ẹ̀ o, ìyẹn wo mú yọnu Ọlọ́run dání. Níta máa fi mọ̀ yí pé Ọlọ́run gan sọ nípa méjèèjì. Tá a bá lọ Kọ́rúnà èèyàn Musa ni, aráalé Musa ni, ìjọ Musa ni, dáadáa ní í ṣe fún Musa tẹ́lẹ̀ kó tó wá kọjú aburú sí Musa. Tó fi wá já sí pé tá a bá lọ ka Suratul Qasas, wá gbọ́n tí ń sọ ń bẹ̀,
ká sòótọ́ fún bàbá olówó tó bá já sí pé òótọ́ ní í ṣe ìntí kàkàkẹ́ ń wí. Gbogbo àfáà tó bá já fáre tó sì jẹ́ ní Ọlọ́run, ìbá àkọ́ mọ́sálásí fún ọ, ìbá àrọ ọmọ kà, ìbá àkọ́lé fún ọ, tó o bá lè sọ eléyìí fún iṣẹ́ ní Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni ọ, ọ̀tá ìsìláàmù sí ní rìn rẹ. Wàá gbọ́n tó lọ́n sọ tá a bá lọ ka Suratul Qasas. Suratul Qasas tá a bá wò nínú àyà 76, Ọlọ́ni inna Qaruna, ó ní Qaruna fúnra rẹ̀ tẹ́rí ń kana min qaumi Musa, nínú ọmọ ẹlẹ́yìn Musa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fabagha alayhi, kóhun náà tó wá máa tẹ Musa mọ́lẹ̀ ń tẹ̀kútẹ̀. Torí kíni? Torí owó ni. Ọlọ́ni torí kíni? Wa atainahu minal kunusi, torí pa fún lówó, ó sì ní pẹpẹ ọrọ̀. Ma inna mafatihahu latanuhu bil usba, dé pé àwọn tí wọ́n máa gbé kọ́kọ́rọ́ owó ni usba ni wọ́n. Àwọn àfáà ní bí 40 èèyàn, bí èèyàn 10, bí 30 èèyàn, bí 20 èèyàn ni wọ́n máa ru kọ́kọ́rọ́ lé owó Qarun. Tí yóò máa fi mọ̀ pé owó ló kó bá Qaruna, ẹ má jẹ́ kówó náà kó bá wọn tí wọ́n ń náwó fún wa. Ká sòótọ́ fún wọn níbi ó yà á sọ. Ọlọ́ni ó lè kó wà láwọn tí wọ́n nígẹ̀ tí wọ́n ní agbára dáadáa. Àmọ́ níjọ́ náà qala lahu qaumuhu, àwọn èèyàn ń sọ fún Qaruna tòun tówó rẹ̀ bó ti ń fi ń bayé jẹ́ pé la tafrah, mọ́ yọ̀ láyọ̀ jù, tó rọ́bà tó lówó ó lè gba owó lọ́wọ́ ẹni tí ń ná lọ́wọ́, ó sì lè gbé mẹ́lòmí, ó lè fi kú gbà, ó lè fàárẹ̀ gbà, ó sì lè wà láyé kó gbà kí nǹkan kan má ṣe, ó sì mọ́ ọ̀rọ̀ náà ti lọ. Wọ́n á ń sọ fún pé kí ni inna Allaha la yuhibbul farihin, Ọlọ́run ò fẹ́ràn ẹni tí bá ń yọ̀ láyọ̀ jù, kó máa ní màá díìlì pẹ̀lú ẹ, màá dá sẹ̀ríà pẹ̀lú ẹ, kéèyàn máa fúnlẹ̀ mọ́yàn, Ọlọ́run ò fẹ́ràn rẹ̀. Ọlọ́run wá ń sọ fún Qarun, wá sí iná ló yẹ kájọ ṣe fún bàbá olówó, àtẹni wọ́n gbẹ́ kànga fún, àtẹni wọ́n kọ́ mọ́ṣáláṣí fún, àtẹni wọ́n rán lọ Mákà. Ọlọ́ni wabtaghi fima ataka Allahu daral akhirah, wá sí tọ́lọ́run ṣe fún Qaruna. Ó ní ibtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya wa ahsin kama ahsana Allahu ilayka inna Allaha la yuhibbul mufsidina wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidina. Ọlọ́ni ibtaghi fima ataka Allahu daral akhirah, wá sí tó yẹ kájọ ṣe fún bàbá olówó náà lọ́lọ́run ọba ti ṣe ní Al-Qur'anu, táàrí wá sí yẹn ṣe. Táwa ló kọ́lé, ó ṣe gbá fẹ́yàn, ó ra mọ́tò fẹ́nìkan, ó ṣe kíníkan fẹ́nìkan, torí pé ẹlòmíì nínú wa náà ṣe ń retí kan kọ́lé fóun, ẹlòmíì náà nínú wa ṣe ń retí kan ra mọ́tò fóun, ẹlòmíì nínú wa náà ṣe ń retí kan rán òun lọ Mákà. Àmọ́ bọ́lọ́run bá lò ò ní lọ náà ni. Wá lú ẹ̀pẹ́ kó wá béèrè, ó yẹ kí mi ti lọ Mákà tipẹ́ nígbà ẹrú Ọlọ́run kan tó lámìláka tó lówó lẹ̀ yìí, ó ti kú ní ìsìn, kó lọ bá wa ṣe dáadáa fún. Ó wá fẹ́ rán wa Mákà, èmi àfáà Sọ̀fúwánù Àkọ́dù, kó lọ bá wa kẹ́, àti àfáà Yáyá akéwúkàwé. Mo sì yarí, mo ní mi ò lọ. Lọ́dún náà tó rẹ́ni tí ń rán wa tó fẹ́ lóun fẹ́ rán wa yẹn, ìsìláàmù rẹ̀ ò jókòó, ìsìláàmù ò lọ lọ́dọ̀ rẹ̀. Mi ò fẹ́ sọ ju bẹ́ẹ̀ lọ, torí pé kìí ṣe nìkan tí ìsìláàmù jókòó lọ́dọ̀ ẹ̀. Mo wá torí ẹ̀ mo yarí, àwọn èèyàn ń bú mi, ọ̀dẹ̀ ni ọ́, kíní kan ni ọ́, ìgbéraga pọ̀, kíní kan pọ̀, kíní kan pọ̀. Torí pé tí n bá lọ ń jọ́nà ń padà wá dẹrù olówó, mi nílé rọ́rọ̀ gidi sọ fọ́lówó mọ́. Ọlọ́run sì padà ṣàánú mi, èmi náà lọ́lọ́run padà wá fi tún ìsìláàmù ẹni ọ̀hún ṣe, torórí mi lólódodo. Mo bá a sọ̀rọ̀ Ọlọ́run dáàyè wípé òun gan gba máìkì, ó ní tó bá já sí pé bí wọ́n ti ń sọ, bó ti ń sọ lọ́wọ́ yìí làwọn àfáà ti ń sọ fún mi
lógún ọdún sọ́gbọ̀n ọdún bọ̀ ni ayé mi ó ti dáa ju báyìí lọ. Ó sì kọ́ mọ́ṣáláṣí nìkan tó kú, mọ́ṣáláṣí yẹn bẹ́ẹ̀ ó sì padà bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Tó bá lọ já sí pé mi náà bá ti lọ Mọ́kà lánàá, àní rí dáadáa kan ṣe lára ẹ̀. Ṣé ń gbọ́ Ọlọ́run kádàrá pé ń padà lọ Mọ́kà, mi ò máa padà mẹ́ni ó rán mi. Mo máa ṣe program lọ́dọ̀ Adégúnwà ni, ẹnìkan mà ló kàn, bàtà Adégúnwà sọ débẹ̀ pé irú àfáà báyìí ò tí ì lọ Mọ́kà, lẹ́nìkan pè wọlé, àbánà ń jọ́nà olóhùn Isiaka ọmọ Ìbàdàn lórí ọ̀lẹ́ ní fọwọ́ gbáyà, ohun ràn wá Mọ́kà. Pípè tó pè wá yẹn náà ló pè mọ́, tí gbogbo ayé ń rò pé àfáà ń lọ Mọ́kà, èmi ò sì fẹ́mí sí. Kẹ́rù Ọlọ́run kan kọ́lọ́run bá mi ṣe dáadáa fún, tó sì ń jẹ́ bàbá fún mi lónìí. Kó tó wá béèrè pé ó ń pè mí gan mi ègbé kọ́ọ̀lù wọn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí ò bò ni. Wọ́n wá tún ń pa Adégúnwà pé àfáà yẹn ò gbé kọ́ọ̀lù. Adégúnwà ní àfáà yẹn ò ní gbé kọ́ọ̀lù yìí. Adégúnwà ló ṣẹ̀ṣẹ̀ wá pè mí kí n gbé kọ́ọ̀lù wọn. Kí n tó wá gbé, mo wá dẹni tí wọ́n ń fi mọ́ kàbẹ̀. Ọlọ́run sì kádàrá kí n lọ. Alhamdulillah, tó bá pé àsìkò yẹn tí n bá lọ ó lè má yẹ mí. Kí ló dé tá nígbàgbọ́ nú Ọlọ́run, ká nírètí nú Ọlọ́run, tá máa retí kí bàbá olówó fún wa Mọ́kà, kó fún wa nígbà, kó fún wa mọ́tò, kó fún wa ní nǹkan. Tí bàbá olówó bá kú sáà ní sáyé mọ́ ni. Kọ́lọ̀ mọ́ sì jókòó, kọ́lọ̀ jókòó lẹ́mìí kó ṣe dáadáa. Wáàsí tó yẹ ká ṣe fún náà lọ́lọ́run ń ṣe fún Kọ́rúnà yìí pé Ọlọ́run sọ pé wabtaghi fima ataka Allahu daral akhirah. Ṣòro owó tó ní ọ̀run ni ó fi rà. Ẹ sọ bẹ́ẹ̀ fún bàbá olówó. Èyí máa ń fowó rọ̀run kó máa fowó bayé jẹ́. Bó o ti ń fowó ra ọ̀run tó ń bayé jẹ́ yẹn, ò ń bá ọ̀run yẹn jẹ́ náà ni. Ẹ jẹ́ kó yé bàbá olówó bẹ́ẹ̀. Ẹ jẹ́ ó yé bàbá olówó bẹ́ẹ̀. Ṣọ̀pẹ́ ní ìsìnkè ti pàmbú bàbá olówó, à ń sọ òdodo ọ̀rọ̀ fúnra wa. Kí ló dé táwa tá a jẹ́ Markaziyya àtàjọ Sheikh Adam níbi ká sòdodo ọ̀rọ̀? Kí ló dé táwa Àdàbíyà òjò Sheikh Kamal níbi ká sòdodo ọ̀rọ̀? Kí ló dé táwa náà tá a jẹ́ gbogbo bí Ọlọ́run ní káwà tá a lè sòdodo ọ̀rọ̀ nítorí owó àti tá a jẹ? Àfáà mi ó sì sọ́ra rẹ̀ dẹrú olówó nítorí tí wọ́n máa fún, yóò sì máa tẹ̀lé wọn káàkiri. Yóò máa tẹ̀lé wọn ká, tí já sí pé òun gangan ni yóò wá di ọdílé bàbá olówó. Ọlọ́run kó ṣàánú. Ó ní ẹ sọ fún lówó kó lówó rẹ̀. Ntọ́ máa àtàkà láhùn yẹn, ìntọ́lọ́run fún ni daral akhirah, ọ̀run ni kó fi rà. Ọlọ́run wá ní wala tansa nasibaka mina dunya. Àmọ́ má gbàgbé gbogbo ohun tó bá yẹ kó o ṣe tó jẹ́tọ̀ ara rẹ láyé, kó ní mo fẹ́ ra ọ̀run, ó wá ní ṣayé. Ọlọ́run fẹ́ ká ṣayé ká sì ṣọ̀run. Ọlọ́run ò ní a máa kọ̀lé tá a bá lówó, kò ní a máa ralẹ̀ tá a bá lówó, kò ní a máa ra mọ́tò tá a bá lówó, kò ní a máa wọṣọ tó dáa, kò ní a máa gùn nǹkan tó dáa. Ọlọ́run fẹ́ ó ní wabtaghi fima ataka Allahu daral akhirah. Sórí owó tọ́lọ́run ọba fún ọ yìí, ibtaghi daral akhirah, ọ̀run ni kó fi rà. Bó bá ti wá ń ra ọ̀run, la tansa nasibaka mina dunya. Má gbàgbé ní tó tẹ́tọ̀ tìwọ náà láyé, in tó yẹ kó o ṣe fọ́mọ rẹ, tó yẹ kó o ṣe fún ìyàwó rẹ, tó yẹ kó o ṣe sínú ayé rẹ, má gbàgbé ẹ̀. Wá gbọ́ ní tọ́lọ̀ ń sọ, wá ahsin, wá máa ṣe dáadáa sáwọn èèyàn, kama ahsana Allahu ilayk, gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe dáadáa sí wọn náà. Ó wá tún fi kún, ó ní wala tabghil fasada fil ardi, má ṣe bàjẹ́ lórílẹ̀. Àwọn àfáà tí wọ́n ń ṣe rí pé wà sí méjì lọ́lọ́run ṣe yìí, tó já sí pé ìkan làwọn tí wọ́n ń kí bàbá olówó pọ̀ ṣe dáadáa ń ṣe, kàkà kí òun náà ń ṣe èkejì tọ́lọ́run ṣe. Wa ahsin kama ahsana Allahu ilayk, ṣe dáadáa sáwọn èèyàn bọ́lọ́run ti ṣe sí ọ, làwọn tí wọ́n ń kún bàbá olówó lẹ́yìn ń sọ. Wala tabghil fasada fil ardi, mọ́ fowó rẹ̀ bayé jẹ́ ní kàkà kí ń sọ. Wá sílẹ̀ yín méjèèjì ń ṣe. Èyí ń tẹ́yìn ń fẹ́ tẹ́ fi ń sọ dáadáa bàbá olówó náà ni pé kó lè ṣe dáadáa sọ́dọ̀ yín sí. Kàkà kí èyí tó ń wí kìí ṣe bí kí bàbá olówó wá fún un ló, àní bàbá olówó jáwọ́ ń di ìbàjẹ́, má ṣe bàjẹ́, má báyé jẹ́, torí Ọlọ́run gan sọ pé wala tabghil fasada fil ardi. Má fowó ẹ̀ báyé jẹ́, má fowó ẹ̀ pa àwọn kan lẹ́kún, má fowó rẹ̀ oppress àwọn èèyàn tọ́lọ́run sọ nìyẹn. La tabghil fasada fil ardi. Kí ló dé táàrí wà sí ní ṣe?
fún bàbá olówó pé bàbá olówó bí ọ̀rọ̀ dé yìí ibtaghi fima ataka Allahu daral akhirah ìntọ́lọ̀ ń bùn ọ yìí máa fi ra ọ̀run wala tansa nasibaka mina dunya èyí wò sí ní kó má ṣe business ara rẹ kó sì má gbọ́ tara rẹ àmọ́ ahsin kama ahsana Allahu ilayka máa ṣe dáadáa sáwọn èèyàn bọ́lọ̀ ti ṣe sí ọ kí ló dé táwọn àfa wa gbàgbé wala tabghil fasada fil ardi má fi owó rẹ ba ayé jẹ́ má fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ má fi oppress àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n ń sọ dáadáa olówó èyí ṣe tí wọ́n fi wáàsí yẹn kún tẹ́ ẹ̀ bá fi kún wáàsí ni ò pé awalan ma araftu kakaki mi ò mọ kakaki la rakma mi ò mọ nọ́mbà rẹ̀ wala shakhsiyya irú èèyàn báyìí ni aswadan am ahmara am abyada ó dúdú ni ó pupa ó funfun mi ò mọ̀ kódà mi ò kọ́mẹ́ǹtì sórí program rẹ̀ rí àmọ́ limadha la naqulu al-haqqa kí ló dé tá à nílé sòdodo tó dodo bá délẹ̀ nítorí kíni lil ma'qulat wal mashrubat torí tẹnu ń jẹ tẹnu mu tó já sí pé wọ́n lè gbé délé wa ká máa rí i pé oúnjẹ ló pọ̀ nílẹ̀ yìí kọ́lọ́ ń sọ déwọ̀ ká má jẹ́ ó lè fi kú sọ déwọ̀ ó lè fa ìlàlàáfíà sọ déwọ̀ ẹ̀gbá àfọwọ́ní kí Maqamatul Hariri ni ó ní kam min aklatin hadat lil akil wa harramatuhu ma'kalin mélòó la fẹ́ kà mini aklatin nínú tó jẹ́ pé jíjẹ ni hadat lil akil jẹ́ pé téèyàn bá jẹ tán yóò padà kó bá inú téèyàn jẹ sí téèyàn ò ní gbádùn wa harramatuhu ma'kalin tí ó wàá sọ kéèyàn jẹ nǹkan mi tí ó sọ déwọ̀ fún yàn téèyàn ò ní fẹ́ jẹ mí mọ́ àlọ́lọ́ ní ibtaghi fima ataka Allahu daral akhirah wá sí ni là bá ṣe fún bàbá olówó yóò máa já sí pé bàbá olówó ìtọ́lọ̀ ń bù wọ́n yìí ọ̀run ni ó fi ra ọ̀run wọ́n sì gbàgbé ìpín tiẹ̀ náà láyé ahsin kama ahsana Allahu ilayka ṣe dáadáa bọ́lọ̀ ti ṣe dáadáa sí ọ sáwọn èèyàn àmọ́ o wala tabghil fasada fil ardi má báyé jẹ́ má bàlú jẹ́ má bàdúgbò jẹ́ ṣé nǹkan rí ni káwọn èèyàn máa bú Sheikh Adama kẹ́nìkan sì máa fún wọn lówó ṣé nǹkan rí ni kẹ́nìkan máa bú ọba Ìlọrin kẹ́nìkan máa fún wọn lówó ṣé nǹkan rí ni kẹ́nìkan máa bú mọ́mù Ìlọrin kẹ́nìkan sì máa fún wọn lówó ṣé nǹkan rí ni kẹ́nìkan máa bú Mudirul Markaz kẹ́nìkan máa fún wọn lówó ọmọ kọmọrkaz wo ní wàá jáde tí wàá máa torí ẹ̀ kó wá lòun bá Kàkàkí jà Kàkàkí ń ṣiṣẹ́ Ọlọ́run ní bọ́lọ́run ti mọ bó ti rán ni tí ò bá jẹ dáadáa tó láàánú kó jẹ nígbà ó sì já sí pé níjọ́ táwọn tọ̀hún ń jẹ ó tẹ́ bàbá olówó lọ́rùn kí ni ń fún wọn lówó sí ẹni tó bú Sheikh Adama tí ń yẹ̀yẹ́ wọn tí ń parọ́ mọ́ wọn tó ń pè wọ́n lápàyàn tó ń pè wọ́n ní ritualist tó ní wọ́n rí orí èèyàn mọ́lẹ̀ níbì kan tó ń sọrú ẹ̀ táwa ń bàbàrà pé ó fún wa lówó ó èlò gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Mudirul Markaz tẹ́ ẹ bá ní ó fún wa ní 20 million naira lórí social media yìí tá a bá dá wọn 1000 naira 500 naira wallahi á dá 20 million naira padà aláwo di olówó tí ò ní ṣe dáadáa kí láǹfààní ẹni tí ń fún wa lówó tí ń ba iye wa jẹ́ ń kọ̀rọ̀ ṣe project 20 million ní bẹ́ẹ̀ Markaz ni ṣe project 20 million lójòkó nínú Markaz yẹn 20 million ó mọ̀ tóbi nínú pípè lẹ́nu màní kò mà jámọ̀ nǹkankan lọ́dọ̀ àwọn ọmọ hip hop ni 20 million naira èlò ni lábẹ́ tí wọ́n ṣe síbẹ̀ yẹn ní wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa alẹ́ ẹjẹ́ á sọ fún wọn pé la tabghil fasada ẹ má ṣèbàjẹ́ ẹ sì má fowó yín pa àwọn kan lẹ́kún kẹ́ ẹ máa yọrí kẹ́ ẹ sì tún máa mú ní tí Kàkàkí ń sọnù Kàkàkí náà ò sọ pé bàbá yẹn ò ṣe dáadáa tẹ́ ẹ wí èyí ṣe tẹ́yìn òwò èyí tí Kàkàkí ń sọ yẹn kẹ́ńdá tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá ṣe bẹ́ẹ̀ ajá sí pé lójú méjì ni bàbá ògbọ́n tọ́lọ̀ sọ ni ó ní la tabghil fasada fil ardi má fi owó balẹ̀ jẹ́ má fi bàlú jẹ́ má fi báyé jẹ́ má bàtà àwọn èèyàn jẹ́ torí àwọn èèyàn ní ń gbé lórí ilẹ̀ẹ́lẹ̀ torí pé kí ni inna Allaha la yuhibbul mufsidin Ọlọ́run ò fẹ́ràn tí ń bá ń fowó ẹ̀ bà nǹkan jẹ́ tó bá lọ jásí pé ní tí Kàkàkí ń wí nì bó ti rí nìyẹn a máa jásí pé bàbá olówó Ọlọ́run ò fẹ́ràn rẹ̀ Ọlọ́run sì lè fẹ́ràn rẹ̀ àfi kẹ́ ẹ sọ fún pé kó túbá
kú òun bí nǹkan nì tó bá yẹ pé lóòótọ́ ní bá ń ṣe èyí ṣe tá à jẹ́ kó rí bẹ́ẹ̀ ká sì ṣàlàyé bẹ́ẹ̀ ìyíhùn bẹ́ẹ̀ ká lè mọ̀ wípé èèyàn ń ṣoore kò túmọ̀ sí pé kó má jẹ́ ẹni ibi Fìráúnà náà ṣoore àmẹ́ni ibi ni Kọ́rúnà náà ṣoore toró ń fáwọn èèyàn lówó Kọ́rúnà ń fáwọn èèyàn lówó tówó Kọ́rúnà sì ń wu àwọn èèyàn tó yẹ pé níjọ́ tí Ọlọ́run tẹ Kárúnà rì pẹ̀lú owó ẹ̀ gbogbo wọn náà ni wọ́n láwọn ò fẹ́ orú owó rẹ̀ mọ́ tó yẹ pé tá a bá ti gbọ́ pé nìkan lówó a máa ṣe bí ẹni táyé rẹ̀ bàjẹ́ tí ò nítumọ̀ mọ́ a fẹ́ sọ di pé gbogbo wa náà la gbọ́dọ̀ rí nǹkan jẹ́ ńbẹ̀ eléyìí jẹ́ àwọn àdánwò tá a ní láwùjọ kọ́lọ̀ ńlá wa èyí ṣe tá a lè ṣe bẹ́ẹ̀ tó bá lọ já sí pé a ní bàbá olówó ní kàkà kí ò ní bàbá yẹn ò ṣe dáadáa aláburú tí ń ṣe ní kàkà kí ní kó dáwọ́ ẹ̀ dúró kó sì má ṣe mọ́ yíyún ọ̀rọ̀ kan ẹ rí wípé àwọn àfáà ẹni àpọ́nlé ni wọ́n àmọ́ nínú tí Ọlọ́run ọba mi kórìíra púpọ̀ náà ni kí àfáà kó máa tẹ̀lé olówó káàkiri àfáà rẹ̀ kan tí máa tẹ̀lé olówó ká tí ó wà máa bàbàrà olówó bí ìgbà tó já sí pé olówó pàápàá lọ́dọ̀ àwa mùsùlùmí nísìnyí àwọn àfáà gan abọ̀wọ̀ fún olówó ju àwọn àfáà tí wọ́n kọ́ wa ń kéwú lọ ibi tá aládàánwò lára dé abẹ̀rù àfáà abẹ̀rù olówó àkàrámọ̀ wọn ju àwọn tí wọ́n kọ́ wa ní kéwú lọ a pàtàkì olówó jàfà lọ kódà a pàtàkì olówó jà Kùránì lọ a tún máa kí olówó mi a máa sọ wípé Ọlọ́run dákọ ẹ̀ nínú Al-Qur'an tá a máa fi bayé rẹ̀ jẹ́ so àfikọ́ Ọlọ́run ṣàánú ẹjá lọ tó rònú wa ṣe bólówó bá fún wa lówó Ọlọ́run ó bùn wá ẹni tí ó là ó là ẹni tí ò ní là ò ní là wọ́n kọ́ kinní kan fẹ́ nìkan làwa náà wá ń sáré ẹ̀ káàkiri Ọlọ́run ní máa ń ṣe yìí fún yàn ẹnìkan ò lè ṣe bọ́lọ́run má sì fẹ́ ṣe ẹnìkan ò lè yí padà kó má ṣe yìí tá a bá ti nígbàgbọ́ yìí hùn wallahi àárọ̀ náà lọ dáadáa kí ló lówó ń kí lè àfáà ń wá tí ó máa gbọ̀n lẹ́yìn olówó káàkiri táwa sọra wa jẹtẹjẹtẹ dẹrú olówó àfikọ́ Ọlọ́run kó ṣàánú fún wa ń bẹ̀ kọ́ ẹ jẹ́ ká lọ tún bẹ̀yẹn ṣe torí pé nínú ìsìláàmù fúnra rẹ̀ ó kórìíra kí àwọn olówó àfáà kó mọ bàbàrà olówó ṣàfẹ́lá àkéwú débẹ̀ ni àbá àálà àkátírà débẹ̀ yẹn mọ́ ni àbá ara àwọn àdísù àná Muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé bẹ́ẹ̀ fún wa ni àbí kí ló dé tá a gbàgbé Ọlọ́run ìntọ́lọ́run ò bá sì ṣe fún wa olówó wo ló lè ṣe ọ̀rọ̀ ṣé òṣàdé ní rahmatullahi ta'ala àlejò tí wọ́n ń bẹ láyé Ọlọ́run ní máa gbá olówó nípa àkọ́pẹ́ lọ́ọ́ ṣe nǹkan fún yàn bọ́lọ́run ò bá gbá ní ìpà àkókò lè ṣe nǹkan kan fún ọ kámú ẹja túnbẹ̀ ṣe tó dodo bá délẹ̀ ẹja máa sòdodo kí ló dé tí bàbá olówó máa fowó ràn bàjẹ́ lọ́wọ́ lápá kan tí ó tún máa ràn dáadáa lọ́wọ́ tọ́lọ́run ti ní ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ ṣèkún lọ́wọ́ fáwọn èèyàn lórí dáadáa tó má ṣe Ọlọ́run dání àti lórí ìbẹ̀rù Ọlọ́run ẹ má kún àwọn èèyàn lọ́wọ́ lórí al-ithmi téèyàn fi ń dáràn tó ń dẹ́ṣẹ̀ wal-udwan tó ń dá ọ̀tálẹ̀ láàrin àwùjọ kí ló ká máa gbọ́ pé nìkan wá ń kọ́lé fáwọn èèyàn torí pé wọ́n ń bú Sheikh Adam wọ́n ń yẹ̀yẹ́ àwọn àfà wọ́n ń yẹ̀yẹ́ Islam kẹ́nìkan wá máa kún wọn lọ́wọ́ kẹwàá ní ẹni yẹn kọ́ mọ́sáàsì ṣe ìkúnlọ́wọ́ yẹn ò tí ì bá mọ́sáàsì yẹn jẹ́ la ilaha illallah abájọ à ń gbóògùn Ìlọrin gbà kan à ń gbóògùn Ìlọrin àgbóògùn Ìlọrin mọ́ la ilaha àgbóògùn Ìlọrin mọ́ àwọn ògùn Ìlọrin ti jẹ́ dòdò àwọn tó lágbára ti dọ̀lẹ́ wọ́n sì ti ń wò ńgbà ẹnìkan ò lè dágbó ṣe kí ló dé àwọn àfáà ká ṣọ́ra olówó tí ń bá ràn wá lọ́wọ́ tó bá fẹ́ ṣe ìgbéraga ìfilẹ̀ tí ó máa lọ lọ́wọ́ yẹn lòmí ṣóhun nìkan lólówó tí ń bẹ láyé ni ó sì pẹ̀lú tó fi ìyà jẹ bàbá wa Wazir bàbá Apéúgba Gold ipò tí wọ́n gbọ́ lówó sí ti lágbára púpọ̀ jù Ọlọ́run sì kí àwọn náà kó má jábọ́ lọ́wọ́ mi kó má bọ́ mọ́ mi lọ́wọ́ mi ò fẹ́ lùsì ẹ̀ torí pé ó ti wà pẹ̀lú wa tipẹ́ ó wá ń fìyà jẹ yín ó yẹ kẹ́ ti lùsì ẹ̀ tipẹ́ lílùsì tẹ́ bá lùsì ẹ̀ ṣó ní kẹ́ lùsì Ọlọ́run
ṣé program ọdún yìí ò ní lọ ẹ wá wo ibi tó bá yín dé nísìn lóòótọ́ Ọlọ́run ọba mi ti kẹ́yìn o àmọ́ kò sí gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ èèyàn ẹ máa ronú tí wọ́n ṣe fún yín nínú ìṣẹ̀mí yín ṣé wọ́n gbé nǹkan míì fún yín ní bàbá olówó tí ò lè fún yín láti jẹ́ náà kò lè fún yín níná ṣé Ọlọ́run kò ṣíjú àánú àkọ́rọ̀ ẹ̀yin afá ẹja aṣọ́ra ẹ̀rìndínlú owó àkàrà bó lè tàkù wá lọ́lọ́run sọ ẹja máa ṣe déédéé níjọ́ tẹ́nitọ̀ ń ṣe pẹ̀lẹ́pẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ kò dáa láwí so ìyí ń súnmọ́ ní ìsìn pé wọ́n ń fẹ́ kí bàbá olówó náà mọ bó ti rí lára ṣé wàá tẹ́ bàbá olówó lọ́rùn in tí wọ́n ń ṣe fáwọn ẹni Ọlọ́run níjọ́ náà tí bàbá olówó ń fún wọn lówó lé lórí gẹ́gẹ́ bí Kàkàkí ti wí ni wọ́n ń ṣe fún bàbá olówó lónìí tí ò tẹ́ àwa lọ́rùn yìí in tí ò sì ṣe tẹ́ wa lọ́rùn kì í ṣe pé nítorí pé a fẹ́ràn ẹ̀ débẹ̀ owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ láfẹ́ kì í ṣòun ẹ wo bọ́n ṣe yẹ̀yẹ́ àbúgbò àwọn tí wọ́n ń jáde ní Ìlọrin ni wọ́n ti jáde o ọ̀pọ̀ wọn wà láti lọrin o wọn rí nǹkan kan ṣe ń jọ náà ìyóhun kó máa jẹ́ ọ̀rọ̀ kan kọ́lọ̀n kó wá ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ ní tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ ti agbègbè ọ̀rọ̀ bàbá olówó ni pé ẹ mọ́jọ ó ṣe wá léèmọ̀ tá a bá lọ ka Al-Qur'an Ọlọ́run náà ti sọ bó bá fẹ́ jẹ́ ọ̀ṣáká jọ́ṣáká tó o bá sì fẹ́ jóṣoko má máa fowó ṣe dáadáa níbìkan kó o má fi bàjẹ́ níbìkan gbọ́ Ọlọ́run sọ́nà ọ̀kan tá a bá lọ ka Suratul Baqara àyà 204 to 207 ó ní wa minan nas ń bẹ nínú àwọn èèyàn man yu'jibuka qawluhu fil hayati dunya ọ̀rọ̀ rẹ̀ ó máa jọ yín lójú láyé tó bá sọ̀rọ̀ báyìí ẹ rò pé ọ̀rọ̀ ti tán síbẹ̀ a fẹ́ ṣàtúnṣe ni à ń ṣe kí nǹkan ó lè dá ni ó sì ń bà nǹkan jẹ́ ni tó bá sọ̀rọ̀ báyìí ẹ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lọ ọ̀rọ̀ náà làwọn kan sọ fáwọn kan ni wọ́n tẹ̀ lọ́rọ̀ nìyà jẹ wọ́n dòní ọlọ́ni irú èèyàn bá ní wa yushhidu Allaha ala ma fi qalbi yóò tún máa fọlọ́run jẹ́rìí bí Ọlọ́run rí ọkàn mi o Ọlọ́run rí inú mi o wa huwa aladul khisam Ọlọ́run ní irú àwọn èèyàn bá ní àwọn ni wọ́n burú jù láyé níbi ìjà alájàgbìlà ni wọ́n Ọlọ́ni wa idha tawalla tí irú wọn bá pẹ̀yìn ìdàtán bá yín sọ̀rọ̀ tẹ́ mọ́ jà mọ́ sa'an fil ardi wọ́n á bọ́ sórí ilẹ̀ wọ́n yẹ̀yìn padà li yufsida fiha wọ́n á máa balẹ̀ jẹ́ yulikal arsa wan nasla wọ́n bá ọlá ẹlòmíì jẹ́ wọ́n pa ọlá ẹlòmíì run ìtẹ́lómi fi ń jẹ́ èèyàn wọ́n tẹ̀ mọ́lẹ̀ Ọlọ́run sì ni wallahu la yuhibbul fasada Ọlọ́run ò fẹ́ràn àìdá kò fẹ́ràn àbàjẹ́ bó ti fẹ́ràn kíyàn ṣe dáadáa wọ́n ní wa idha qila lahu ittaqillaha tẹ́ bá tún wá sọ fún pé bẹ̀rù Ọlọ́run akhadhatil izzatu bil ithmi owó tún wá gùn gbòjọ́ daràn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tún fẹ́ dáràn sí pé òun wọn á wá ẹtì nínú ayé fàásìbò jahannam Ọlọ́run ní kò sí nǹkan kan fúrú èèyàn bẹ́ẹ̀ kọjá pé yóò wọ náà ni wa bi'sal mihad ibi tó sì burú jù nìyẹn so ìyẹn ń fi hàn wípé ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ ni ìkan ń bẹ àìdá ìkan ń bẹ dáadáa bẹ́ẹ̀ bá ń sọ dáadáa yẹn náà ẹ wá fèsì bàbá olódó ẹ pé èyí tí wọ́n ń sọ iná ẹ ṣe ẹ lọ́ọ́ jáwọ́ torí pé Ọlọ́run ò fẹ́ fàṣáàdù ni Ọlọ́run ò sì fẹ́ràn yín tẹ́ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kù ṣé nítorí níta fẹ́ jẹ àti níta fẹ́ jẹ ta Ọlọ́run ò lè ṣọlá fún ṣọlọ́run lóhun ò lè fún àwọn àfáà lówó ni ṣó lóhun ò lè dá wa lọ́lá ni ṣó lóhun ò lè kún wa lówó kò lè dá wa lọ́lá ni tẹ́ fi wá rọra yín pé débi pé ọlá tá a mọ̀ bóyá ó ṣẹ́kù àbí ò ní ṣẹ́kù ìyí ń lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni àtúnṣe sí gbólóhùn Markazi Ufudika Ruhi ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Kéwúlá tí ó jẹ́ kan nínú àwọn àfáà àgbà RMQK dọ́lọ́n kádàrá kí n rí fídíò rẹ̀ kan fídíò tí wọ́n ń sọ yìí ó sọ ọ̀rọ̀ tó dáa níbẹ̀ ọ̀rọ̀ tó dáa tó sì sọ ń bẹ̀ ní pé bàbá wa Mudirul Markaz wọ́n ní bàbá ń ṣe àwọn àtúnṣe kan nípa àwọn àdíìsù tó ti kọjá lọ ṣẹ́gbé tí ìbá ṣọlá Mudirul Markaz ni wọ́n bá gbégbékúgbé sínú làákàyè wa ó lè má jẹ́ bá fa àti sọ nìyẹn mò ń sọ ní bọ́lọ̀ ti kádàrá kó yé mi fídíò yẹn sì wà àmọ́ ọ̀rọ̀ yẹn kìí ṣe pé mo fẹ́ sọ nítorí àtakò mo kàn fẹ́ kó yé Kéwúlá
wípé ọ̀tọ̀ lọ̀rọ̀ kéwú ọ̀tọ̀ lọ̀rọ̀ spiritism. Kéwú ńlá náà wá fẹ́ tún Sheikh Adamu ṣe. Wọ́n á ní kò sí tó burú nù káwa náà tún markazi Ufudika Ruhi pé rúhù mà ní. Pé ó wá ní fi àyà tí wá màmá tí pé mo fi ẹ̀mí mi yẹ láyé tí n bá tún kú rárá o. Kéwú ńlá ò gbọ́bẹ̀ yẹn yé ni mo kàn fẹ́ kí n sáré ṣàlàyé fún pé tá a bá ní rúhù kò túmọ̀ sí rúhù tẹ́ ń pè. Eléyìí rúhù tí Sheikh Adamu ń sọ tó pè ní rúhí kìí ṣe mọ́ríkátà yà ìlú àbí kọ́íkà yà ìlú àbí káṣíkáṣífà yà ìlú àbí mọ́ríkátà yà ìlú àwọn ìyẹn kọ́ ni Sheikh Adamu ń sọ. Ìyẹn ni kí n sáré ṣàlàyé díẹ̀ ń bẹ̀ kó lè bá yé kéwú ńlá wípé ọ̀rọ̀ bó ti rí yẹn kò rí bẹ́ẹ̀. Kí ni ìrọ́dù Sheikh Adamu kò mọ́? Ó wà kọ́kọ́ yẹ̀ wò pé kí ni wọ́n ń pè lẹ́mìí, ibo ni wọ́n sì máa lo ẹ̀mí sí. Tóun ní báwo lèèyàn ṣe fẹ́ máa fi ẹ̀mí ẹ̀yà àyàn nígbà tó wà láyé àti nígbà tó kú tán, ó fẹ́ tún Sheikh Adamu ṣe, èyí ń kéwú ńlá. So ọ̀rọ̀ ẹ̀mí kọ́, tó bá jẹ́ ọ̀rọ̀ spiritism lẹ́ ń sọ àbámọ́dásí. Bẹ́ẹ̀ mi ṣe ń dìde tẹ́ ṣe ń bókú sọ̀rọ̀ a lè má dá sí. Àmìlì á dá sí pé kéwú ńlá kò lọ níbẹ̀ ni. Sheikh Adamu ti kọjá bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ká sáré ṣàlàyé ń bẹ̀ ni. Pé al-ma'na al-awwal nínú al-Qur'an ó rí kalimatu ruh fi al-Qur'an fi 'iddat awjuh. Lójú pọ̀nà tí èṣe yọkan ó níye. Al-ma'na al-awwal ìtumọ̀ àkọ́kọ́ fún ar-ruhu nínú al-Qur'an. Tí èèyàn bá lọ ka Suratu Shura níbi Ọlọ́run ti ń sọ fún wa pé wa kadhalika bẹ́ẹ̀ náà ni àwa Ọlọ́run awhayna ilayka ruhan àárín ẹ̀mí kan sí ọ sí wọ Muhammad min amrina pẹ̀lú àṣẹ wa ma kunta tadri mal kitabu ó kúkú mọ̀ tí ń jẹ́ tírà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ Kùránì walal iman ó sì mọ̀ ń tà ń pè nígbàgbọ́ walakin ja'alnahu nuran àwa la mọ̀ọ́mọ̀ ṣe ní ìmọ́lẹ̀ nàdí bihi man nasha tá a fi ń fi ìmọ́lẹ̀ yẹn fẹ́ni ó bá ń wà nínú àwọn ẹrúsìn wa. Wa innaka latahdi ila siratin mustaqim ẹnu tí wọ́n lè ṣe náà ni kó máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn láti jẹ́ kí wọ́n mọ̀ yí pé eléyìí náà ni ojú ọ̀nà òótọ́ àbẹ́léyìí náà ni ojú ọ̀nà òdodo. Rúhù níbí ní ìsìn màláíkà lọ́lọ́run ọba ń sọ ń bẹ̀ tí ń jẹ́ Jibril. Ìtumọ̀ rúhù kan nìyẹn. Rúhù eléyìí kọ́ ni Sheikh Adamu ń sọ. Tó bá sì tún wò rúhù níbi astaghfirullah al-Qur'ani lọ́lọ́run ọba gbà lérò mẹ́. Astaghfirullah rúhù eléyìí tí mo wí ìntọ́lọ́run ń sọ ń bẹ̀ ó pe al-Qur'anu ní rúhù. Ọlọ́run ní kadhalika awhayna ilayka ruhan bẹ́ẹ̀ làwọn Ọlọ́run ṣe mí sí ọ lára ruhan ìmísí ẹ̀mí. In tó gbà lérò ń bẹ̀ ni pé àmì al-Qur'ani sí wà nẹ́bì lára min amrina pẹ̀lú àṣẹ wa. Rúhù ń bí ó ń túmọ̀ sí al-Qur'an ìtumọ̀ kan nìyẹn. Ìyẹn Ọlọ́run bí ń sọ pé ma kunta tadri mal kitab ó kú mọ̀ tí ń jẹ́ tírà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká lè mọ̀ al-Qur'ani ló gbà lérò pẹ̀lú ruh walal iman débi pé wà mọ̀ tí ń jẹ́ ìmánu walakin ja'alnahu nura àmá wà la fi ṣe ìmọ́lẹ̀ nahdi bihi man nasha tá ń tan ìmọ́lẹ̀ yẹn sínú ọkàn tó bá ń wà ní ẹrúsìn wa. Ìwọ ni kó kàn máa ṣàlàyé tiẹ̀ ló máa ṣàlàyé ojú ọ̀nà òótọ́ fáwọn èèyàn. Ìtumọ̀ kan nìyẹn nínú ìtumọ̀ ruh. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tó fi já sí pé kéwú ńlá kó máa lérò yìí pé spiritism ó lè máa sọ tó bá ti ń di ọ̀rọ̀ kéwú tó ní í ṣe pẹ̀lú Sheikh Adamu kó fi ilẹ̀ fáwọn oníkéwú lóòótọ́ lòun náà máa kéwú kò sí láì fi ń bẹ̀. Àmọ́ kó wá ló fẹ́ tún kò sọ lọ́nà tí ò dá o ó gbé wá lọ́nà tó dá àmọ́ ó kó gbé gbági kò lọ́mbẹ̀. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni al-wahyu al-Qur'anu ní ta kọ́kọ́ al-wahyu Ọlọ́run ló rúhù ṣé ń gbà tó Sheikh Adamu wá ní markazi Ufudika Ruhi ṣé Kùránì ló sọ ń bẹ̀ Kùránì kọ́
ṣé ń gbọ́ wá sọ pé òfìdíkà rúwí ṣé wáyí ní sọ ń bẹ̀ wáyí kọ́ tá bá lọ ka súrátù Ghafir aya 15 èyí tí mo kà nínú súrátù Shura yẹn aya 52 ló wà eléyìí tí mo fẹ́ kà yìí èyí tó wà nínú 52 nínú Shura ni ìyẹn ló ń túmọ̀ sí pé rúhù yẹn alukur'ani lọ́ba mi ń sọ ń bẹ̀ èyí tó sọ nínú súrátù Ghafir aya 15 yẹn èyí tí ń sọ ń bẹ̀ ni wáyí ní ń sọ ìmísí ní ń sọ ó ní rafi'u darajati dhul arshi yuliki ruh rafi'u darajati dhul arshi yuliki ruh ìyẹn ni pé ọlọ́run ní máa fi ìmísí sínú ọkàn èèyàn ó lo rúhù kan fún alukur'an ìyẹn ni pé alukur'an náà ń jẹ́ ruh wáyí náà ń jẹ́ ruhu ẹlẹ́ẹ̀kẹta màláíkà Jibril tá bá lọ ka súratu Shu'ara aya 193 níbi Ọlọ́run ní fattakhadhat min dunihim hijaban fa'arsalna ilayha ruhana àwọn Ọlọ́run wá rán ruhana ẹ̀mí wá sí màláíkà Jibril ó lẹ́mí tá rán sí yẹn fatamathala laha basharan sawiyya ó wá fara hàn láwòrán ẹ̀dẹ́ ènìyàn pọ́nbélé béèyàn ti rí ló yọ sí kò yọ sí láwòrán màláíkà rúhù níbí nísìn màláíkà Jibril Ọlọ́run ọba sọ mẹ́ irú ẹ̀ náà ló sọ pé nazzala bihi ar-ruhul amin ẹ̀mí tó ṣe é fọkàn tán ló sọ Kùránì yẹn kalẹ̀ fún Ànábì Muhammad tá bá ka súratu Shu'ara 193 so ìyẹn fi hàn wípé Ọlọ́run bá ń lò ó so èyí tí mo kọ́kọ́ kà yẹn tí mo ní wattakhadhat min duni hijaba ìyẹn bẹ́ẹ̀ nínú súratu Maryam aya 17 ẹlẹ́ẹ̀kejì nazzala bihi ruhul amin òun wà nínú súratu Shu'ara aya 193 màláíkà Jibril ní Ọlọ́run ló rúhù fún Ọlọ́run ló kalimatu ruh a word of ruh ó lò fún al-Qur'an a word of ruh ó lò fún wáyí tẹ́ ń pè ní revelation ó wá lo a word of ruh ó lò fún màláíkà Jibril ẹlẹ́ẹ̀kẹta àbí ká sọ pé ẹlẹ́ẹ̀kẹrin tí ń jẹ́ ar-ruh al-quwwatu was-subatu wan-nusratu òun náà ní agbára àti ìdúróṣinṣin àti ìkúnlọ́wọ́ eléyìí ni Sheikh Adama ń sọ kìí ṣe rúhù tí kéwú ńlá fi ń sọ bóun tún Sheikh Adama ṣe rúhù eléyìí ni Sheikh Adama ló ń bi markazi ofode karohin fi ayati wa mamati markazi ofode karohin yẹn ni pé al-quwwatu was-subatu wan-nusra agbára tí ń bá ní ìrànlọ́wọ́ tí ń bá ní àti ìfẹsẹ̀rinlẹ̀ mi máa dúró ti markaz èyí tí Sheikh Adama lò tó lo rúhì ń bẹ̀ ó ń gbà lérò agbára mi ìrànlọ́wọ́ tí ń bá lè ṣe àti ìdúróṣinṣin mi kìí ṣe ẹ̀mí spirit ní Sheikh Adama ń sọ àbẹ́mi tó ń bẹ kéwú ńlá gbà yí pé téèyàn bá ti kú ẹ̀mí ó kú ń bẹ ní rárá tí Sheikh Adama ń sọ kọ́nù eléyìí al-quwwatu tá bá lọ wọnú al-Qur'an ń bẹ nínú suratul Mujadala aya 22 tọ́lọ́wọ́n bá ń sọ mẹ́ pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hada Allaha wa rasulahu walau kanu aba'ahum wa ikhwanahum wa 'ashiratahum ulaika kataba fi qulubihim al-iman wa ayyadahum bi ruhin minhu Ọlọ́run bá ń sọ pé ó lè rí àwọn èèyàn kan yu'minuna billah tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run wal yawmil akhir tí wọ́n sì nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn yuwadduna man hada Allaha wa rasulahu tí wọ́n wà fẹ́ràn ẹnìkan tó jásí pé ní hada Allaha wa rasulahu kò rẹ́ nìkan tó fẹ́ gbógun ti kọjá Ọlọ́run àtànábì Muhammad kò sí ẹnìkan tó fẹ́ kọjá àlàsì tí ó wà fẹ́ràn rẹ̀ ò lè rí ó ní walau kanu aba'ahum kódà kẹ́ni ní jẹ́ bàbá wọn aw abna'ahum kódà kó jẹ́ ọmọ tí wọ́n bínú aw ikhwanahum tàbí kó jẹ́ ọmọ ìyá wọn aw 'ashiratahum tàbí kó jẹ́ bí wọn
ó ní ulaika irú àwọn tá ń sọ yìí kataba fi kulubihim iman torí pé Ọlọ́run ti fi ìgbàgbọ́ ó ti fi kún kẹ́kẹ́ sínú ọkàn wọn wa ayyadahum Ọlọ́run sì ń kún wọn lọ́wọ́ bi ruhin minhu pẹ̀lú agbára kan látọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú agbára kan látọ̀dọ̀ Ọlọ́run rúhù tí Sheikh Adam ń sọ agbára àti ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni bàbá ń sọ kìí ṣe pé spirit tí ń bẹ tí ó padà jáde nínú ènìyàn mọ̀ ń bọ̀ ńbẹ̀ jẹ́ ń sáré mú ẹlẹ́ẹ̀karùn wá ẹlẹ́ẹ̀karùn Ọlọ́run lo kẹlmẹ́tò ruh fún Isa alayhi salam nínú Suratul Nisa tá a bá lọ àyà 171 ó ní ya ahlal kitabi la taghlu fi dinikum ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلماته ألقاها إلى مريم وروح منه قولوا روح فمسيح أما مريم إلا كفا نينو تماري روح نجي حياة الإنسان ìṣẹ̀mí ọmọnìyàn tá bá lọ ka al-Qur'an níbi Ọlọ́run ọba ti ń sọ pé yas'alunaka ani ruh suratul Isra aya 85 wọ́n bọ̀ wá bí wà nẹ́bí léèrè ani ruh qul ruhu min amri rabbi ìyẹn òye ṣe ẹ̀mí tí Sheikh Adam ń sọ gẹ́gẹ́ bí kéwú ńlá ti ń lérò pé òun fẹ́ tún Sheikh Adam ṣe. ìyí tí Sheikh Adam ń sọ ń bẹ̀ ni pé markazi òfòdín karuhi markazi mi òfòdín karuhi markazu tí mo dálẹ̀ yìí òfòdín karuhi mo fi ẹ̀mí mi yá ọ pé gbogbo ohun tí mo bá lè ṣe ní wàhálà lóògùn nígbìyànjú ni màá ṣe tí wàá fi rí ìjókòó fi hayati tí n bá ń bẹ láàyè wà mamati kódà dójú kú mi kì í ṣe pé lẹ́yìn tó bá tó kú tó bá wà láàyè tó lálàáfíà wà mamati dójú kú dìgbà tó bá fẹ́ kú màá ṣe bọ́lọ̀ sọ pé àtáyà àti yákàlìyèkì pé wà àbúdíllaha aw wà àbìdì rabbak àtáyà àti yákàlìyèkì máa sin Ọlọ́run ọba rẹ títí tí kò fi gbẹ̀mí rẹ. markazi òfòdín karuhi yẹn markazi òfòdín karuhi mo fi yá ọ agbára mi tí n bá lè lò fún ọ mi ò ní ṣaláì má lò ìrànlọ́wọ́ mi tí n bá lè ṣe fún ọ mi ò ní ṣaláì má ṣe ìdúró ṣinṣin mi tí n bá lè ṣe fún ọ mi ò ní ṣaláì má ṣe fi hayati tí n bá wà láyé wa mamati kódà tí n bá tún kú lọ màá rí pé mọ́kàsì yẹn mi ò ní filẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n wá sọ bẹ́ẹ̀ lánàá ni wọ́n mú ṣẹ lónìí. so kìí ṣe ẹ̀mí tó wà nínú ara wa yìí ni Sheikh Adam ń sọ ìrànlọ́wọ́ tá a lè ṣe fún Markaz ìdúró ti Markaz ìkún Markaz lọ́wọ́ agbára kìí ṣe ẹ̀mí tó wà nínú ara wa ni Sheikh Adam ń gbà lérò ìyóhun kó jẹ́ ẹlẹ́ẹ̀kejì fún ọ̀rọ̀ tí àfáà kéwú ńlá kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa òun náà spirit tó wà lára tí ó jáde kú ń bẹ̀ téèyàn bá kú kọ́ ni Sheikh Adam ń sọ lórí pé ànábì bá ní inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sórí ìrun mi tí mò ń kí àti gbogbo ìjọsìn mi tó kù mahyaya àti ṣẹ̀mí mi wa mamati àti tí n bá tún kú àti tí n bá ń kú lọ báyìí lillahi rabbil alamin Ọlọ́run àgbáyé ní máa fi sìn tí kú bá ti tán lókù tó ẹ̀dẹ̀ ò lè sin lọ́wọ́ mọ́. so Markazi òfin ní gàgẹ́ pé èèyàn ń fẹ̀mí rẹ̀ ju ẹ̀jẹ̀ mi lára o ní ti Sheikh Adam gbà lérò ń bẹ ni anusọ̀rọ̀ ìrànlọ́wọ́ mi sí Markazi yìí gbogbo agbára tí n bá lè lò láti fi kún lọ́wọ́ gbogbo àdúró ti gbogbo tí màá ní màá fi tó pé mo ti submit ara mi fún kìí ṣe ẹ̀mí ló ń sọ. so bí yóò ṣe jẹ́ nìyẹn kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ gbogbo àwa tá a sì ń báyé jẹ́ ẹja jáwọ́ kásìkò ń díẹ̀ kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ kó ṣíjú àánú wá kó ṣe dáadáa
gbogbo àwọn àfáà wa ẹni pàtàkì ní Islam pé àwọn àfáà wọn ń ṣe ní tá ń kàn lábùkù, àmọ́ lónìí àti sọ wọn dá lábùkù, à ń yẹ̀yẹ́ wọn, kò sí ní tá à ní sọ tán. Kàkàkí sọ̀rọ̀ kan, àbẹ̀rù Ọlọ́run kan ló sọ̀rọ̀ kan, ó ní nígbà tí Kàkàkí tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí, lọ́pọ̀lọpọ̀ àwọn péèjì tí ń ba Mudirul Markaz jẹ́ ni wọ́n ti sinmi. Léyìí tó nígbàgbọ́ wípé bàbá olówó ní agbára àti dá gbogbo wọn lákẹ́, tí bàbá olówó wá ń kó àwọn kan sòdí pé ẹ̀yin máa ba nǹkan jẹ́, ẹ̀yin á dá yín lákẹ́ ní ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Sọkọlọ́n kó ṣàánú fún wa o, Ọlọ́run bá wa ṣàánú bàbá olówó, yóò sì bá wa ṣàánú Kàkàkí, yóò jẹ́ kí bàbá olówó náà lè ṣàtúnṣe. Kí ló dé dẹ́nìkan ń ba yé àwọn èèyàn jẹ́ tó sì ń fọlọ́pàá mú àwọn èèyàn? Ẹni ó bú ọba Ìlọrin, tó bú mọ́mù Ìlọrin, tó ṣépè fún kó wá wọn, tó yẹ̀yẹ́ wọn, tó bá wọn ló kọjẹ́, ó tún wá ń fọlọ́pàá gbé wọn. Kán wá ní bàbá olówó ní ń wá ń kúrú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú owó níná. Kẹ́nìkan á máa ní ó kọ́ mọ́ṣáláṣí fún wa, ó kọ́lé fún wa. Gbogbo àwọn ògo Ìlọrin tá ń gbọ́ láwọn dà àwọn dà. Ẹjọ́ tá ń gbọ́ ní ìsìn ni pé ó rẹ́ nìkan Mọ́kà, wọ́n kọ́lé fẹ́ nìkan, wọ́n ra mọ́tò fẹ́ nìkan, wọ́n ṣe kinní kan fẹ́ nìkan. Àṣé níjọ́ tẹ̀ ń tá ń pèpè ìsìláàmù yẹn, àṣé ìsìláàmù kọ́ ni kó wá ń pèpè, àṣé ń tá a fẹ́ jẹ ni. Àṣé ń tá a fẹ́ jẹ ni. Àwa do ní yẹ̀yẹ́, ẹnìkan ò wá lápọ̀nlé mọ́. Ọlọ́run dákun, ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́, kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀. Bí a kìlá ilaha illallah, bàbá Mudirul Markaz, laqad ja'akum li ilafi, àlékún àlàáfíà, àlékún fọ̀fọ̀balẹ̀, àlékún dáadáa, Ọlọ́run bá wa ṣe fún wọn. Bí a kìlá hawla wala quwwata illa billah, laqad ja'akum rasulun min anfusikum, azizun alayhi ma anittum, harisun alaykum, bil mu'minina ra'ufur rahim, fa in tawallaw faqul hasbiya Allah, la ilaha illa huwa alayhi tawakkaltu, wa huwa rabbul arshil azim, wala hawla wala quwwata illa billah. Wa badada Ọlọ́run bá wa ṣàánú, bàbá wa Al-Maruf Adégbìtẹ́, bàbá mi Ayub Adégbìtẹ́, Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn, àlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún bàbá, Ọlọ́run ní wọn lára. Bàbá mi Gbọ́lágadé Al-Maruf, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Saheed Kakawa, Jamal Abubakar Alaba, the Christ Adégúnwà, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún, Ọlọ́run má fi ilẹ̀ fún Tàmú, Abdulhakeem Moradio, Ibrahim Bádéjọ, Ọlọ́run bá wa ṣàánú gbogbo wa. Jíbọ́lá mo, Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún. Gbogbo àwọn ọmọ ìyá wa kan wà tí mo bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ project wa, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Àsìkò náà ti ń lọ, bọ̀dá Jíbọ́lá wọ́n ti dá wa lóhùn. Kódà ẹrú Ọlọ́run kan tó bá yẹ báwo ni ìbá ti dá tó, kóun ní agbára, kóun lè dá gbogbo ẹ̀ ṣe. So Ọlọ́run ó kún wa lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti sọ pé ẹ kún wa lọ́wọ́, ẹ kún wa lọ́wọ́, ẹ kún wa lọ́wọ́. Eléyìí kì í ṣe ń tá a fẹ́ máa polówó ẹ̀, tá a kàn máa polówó. Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ní kó lè ṣèrànlọ́wọ́, ẹ ṣe fún wa. Èyí náà ti mara yín, Ọlọ́run náà sì mọ̀ yín. Bàbá wa Usman Aṣáájú, Ọlọ́run bá mi ṣe dáadáa fún Ibùdó Rasul, brother TK Taofik Kọlápọ̀, irú wọn pọ̀ bẹ́ẹ̀, Ọlọ́run bá mi ṣàánú wọn, bá mi ṣàánú yín o. The King, Ọlọ́run ní fi kó wa wálẹ̀, la ilaha illallah. Ajé Àwẹ̀sù Miftah, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Fáwọn tá a bá kàn fẹ́ dá sétò níwọ̀nba, bóyá béèrè la fẹ́ béèrè ni, àbáwa náà fẹ́ fi kún ọ̀rọ̀ yìí, àbíbì kan ń bẹ, bóyá bẹ́ẹ̀ ti wí yẹn kò dá bẹ́ẹ̀, kò lọ bẹ́ẹ̀, kò sí láì fi ká tún ra wa ṣe. Ibi tá a lè pè sí 081 30 50 98 34, 081 30 50 93 98 34. That is 081 30 50 98 34. Àwa tá a bá fẹ́ pè wọlé, tá a bá fẹ́ dá sí, àyè ṣí sílẹ̀. Gbogbo àwa tá a wà lórí òpó, Ọlọ́run bá wa ṣe dára fún wa. Gbogbo àwa tọ́lọ̀ ń kádàrá ká bá wa ṣe rẹ̀, Ọlọ́run bá wa ṣe orí ayé àti tọ̀run tí ò ní tán, tí ẹ̀ ní kábàámọ̀, Ọlọ́run bá wa ṣe rẹ̀ fún yín. Àlàáfíà tó dáa, Ọlọ́run bá wa ṣe fẹ́yìn náà. Gbogbo ń tẹ́yìn náà ń dáwọ́lé, Ọlọ́run bá wa jọ yọrí sí rere. Bí akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà ẹ̀yin ọmọ ìyá wa, Prince Ọládùnní, Ọlọ́run bá mi ṣàánú yín lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo Ọlọ́run. Gbogbo wa náà tá a jọ wà ń bẹ̀, Ọlọ́run ó ṣe dáadáa fún wa. Bákan náà àfáà mi, mo ń bọ̀, mo fẹ́ wo naam, àfáà mi Shakir Ọlánrewájú,
ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Bákan náà àfáà mi Abdulaziz Shehu, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Bákan náà àfáà mi Fadua Abbas, ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà, kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Prince Ọládùnní, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Ajá Khadija Oyèbámijí, ọlọ́run ní fi yín lẹ̀. Ajé Ali Suleiman, ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà. Babs, ọlọ́run ní fi yín lẹ̀. Babs Pence, ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan. Ọlọ́run mọ̀ ń tẹ́ ń fẹ́. Bàbá wa Ọlálékan Bákàrè, ó dà pé Alhaji Aládé Bákàrè ní ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, yóò bá wa ṣe dáadáa fún yín. Gbogbo àwọn bùkátà yín ọlọ́run bá wa bíyà rẹ̀. Gbogbo ohun tí ń pa yín lẹ́kún ní kọ̀rọ̀ ọlọ́run bá wa sọ dẹ̀ ní àti dùnú. La ilaha illallah. Bákan náà àfáà Májà Abdulrasheed, ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Bákan náà àfáà mi Sayyid Fasayid, ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Ọláìyá Títílayọ̀ Àyọ̀kẹ́, ọlọ́run ní fi yín lẹ̀. Kẹ́hìndé Àkọsílẹ̀, ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Àfọlábí Ọjọ́mú, ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o. Bákan náà Wosman Àyìndé, ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. La ilaha illallah. Abu Aliya, ọlọ́run ní fi yín lẹ̀. Imam Abdulfatai Zakaria bàbá àgbà, ọlọ́run ní dójú àdúrà tì yín. Bákan náà àfáwà Taofik Àyìndé Babátúndé, ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. La ilaha illallah. Haji Ismail Abiodun, ọlọ́run bá wa gbọ́rọ̀ tì yín náà sẹ́sọ̀, mọ́ fi yín lẹ̀. Bákan náà Alimi Moyidin, ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Bákan náà Àmọ̀kẹ́ Tijani, ọlọ́run mọ́ fi yín lẹ̀ o. Ọlọ́run mọ̀ tí kò wá ń fẹ́, ó sì mọ̀ ń tà ń béèrè. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billah. A máa fi eléyìí, a máa fi ṣe ìlọ tí ó bá ti sí àwa tọ́lọ̀ ń kádàrá ká fẹ́ pè wọlé. Gbogbo àwa tá ń ṣe dáadáa, ọlọ́run jẹ́ á rí dáadáa gbà. Gbogbo àwọn tí wọ́n ń ṣe burúkú, ọlọ́run jẹ́ káwọn náà lérò ní buwàdà kan fi aburú lẹ̀. Abẹ́lẹ̀ ìṣèjẹ́ ni ọlọ́run kò ṣàánú. Gbogbo àwọn aládùúà tá ń ṣàdúà fún, ọlọ́run bá wa gbàdúrà wọn, ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn, kó bá wa gbọ́rọ̀ tí wọ́n náà sẹ́sọ̀. Ajá Basira Rẹ̀mílẹ́kún, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o, kọlọ́run bá mi gbọ́rọ̀ yín náà sẹ́sọ̀ o. Àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ní àdúrà lọ́dọ̀ wa. Àfáà Mágàjí, wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run mọ̀ yín, ọmọ tẹ́ ń fẹ́, ọmọ tẹ́ ń béèrè, ọlọ́run ní dá yín padà. Gbogbo àwọn tí wọ́n wà ní diaspora, àìtó ló gbé wọn lọ, ọlọ́run dákun má jẹ́ wọn bá kò túbọ̀ lọ́la agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run. Bí akiya awwalal awwalina wa ya akhiral akhirina ya dhal quwwatil matin ya rahimal masakin wa ya arhamar rahimin. Àfáà mi Ahmad, ọlọ́run bá mi ṣàánú ẹ̀yin náà. Bí akila hawla wala quwwata illa billah. Subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Now, kọ́ tí wọ́n pè yẹn fẹ́ da ojú inú ẹ̀rù yẹn.